ṣe rí gbogbo wàhálà tẹ̀ ń ṣe oníjà sásán. mo sọ fún yín pé a fẹ́ ṣe àwọn àyẹ̀wò kan fún wọn. a yọ gbogbo ohun tó lè máa yọ wọ́n lẹ́nu gbogbo ẹ̀ láyẹ̀wò kọ̀ọ̀kan. àmọ́ bí ta wá fi ọ̀rọ̀ tì sí ni pé a gbọ́dọ̀ ṣe iṣẹ́ abẹ fún wọn. dókítà lẹ́ẹ̀mélòó wọ́n ṣe kìíní wọ́n ṣe kejì ká tó gbé wọn wá sọ́dọ̀ yín. wọ́n ti ṣe kọ́ńtíṣẹ̀ nígbà kan náà rí. màmá ẹ̀yin náà sọ ń sìn ẹni kẹ́ ẹ tó gbé wọn débí. bẹ́ẹ̀ ó ṣáà ń ṣe bí láti ṣe méjèèjì ṣẹ̀ṣẹ̀ wá rí táwa rí sí i kò sí ara tó ṣe tẹ́lẹ̀ nǹkan míì ló tún wú jáde tá a bá dẹ̀ tètè ṣe ó lè mẹ́rin lọ ó máa rí bẹ́ẹ̀ mo ṣe ń sọ fún mi tó bá yẹ pé èèyàn tá a ti ṣàánú fún 500,000 la máa ń gbà. ẹgbẹ̀rún márùn-ún. ọmọ iye tí ń pè é ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún lọ́nà márùn-ún. màmá gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa ṣe ojú àánú mi torí mo rí bẹ́ẹ̀ ṣe lọ tẹ̀ ń bọ̀ tẹ̀ ń lọ nípa máa ṣe fún yín ẹ jẹ́ lórí ọ̀dà ẹ sí àkọ́kọ́ lọ wá 200,000 wá náà tẹ bá wá yẹn wá à bẹ̀rẹ̀ iṣẹ́ lórí ẹ wo ojú tèmi tí ẹ̀lẹ́ni kọ́ ṣe ẹ máa gbé wọn lọ ṣùgbọ́n amára yìí òun ló fa owó tá a fẹ́ gbà bí ìfẹ́ ká ṣe kọ́ tó sọ pé kù síbi kankan ṣóyè yín mà ẹ lọ wá 200,000 wá ká bẹ̀rẹ̀ iṣẹ́ tó bá máa di pé ojú abẹ́ yẹn máa jiná ẹ̀yin náà ti rẹ́ẹ̀dìrànlẹ̀ rí owó tó ààrẹ mọ́ níbo láti rówó. èmi mi pé kò láti rówó. ẹgbẹ̀rún ọgọ́rùn-ún lọ́nà méjì. bí àbátiri náà látòrí bọ̀ ṣùgbọ́n ètò kọ́kọ́ jẹ́ kókó náà àwọn àlọ́ rẹ̀ bá olórí oko nínú wọ́ọ̀sì á ṣàlàyé pé tó ibi tá a bá ọ̀rọ̀ dérè o dábàá ṣe sí ìyá wa ibi tá a bá bá lọ tá a bá bá bọ̀ á padà wà bọ̀ á ṣàyè o. olùròyìn wa bàbá lọ láyé olùkọ́ṣẹ́ ilé kílẹ̀ kí ló dé gan-an. Kí ni dókítà tún wí o? dókítà náà ò lè tí ì relé wọ́n nítorí fókè ni wọ́n tọ́ ọkùnrẹ́sàn míì ṣe fún ọ. Lórí ẹlẹ́ẹ̀kẹta. lórí ẹlẹ́ẹ̀kẹta kó tiẹ̀ kọ́ sí mi composition èèyàn náà torí tó ṣẹlẹ̀ báyìí tó ti le wọ́n ní 200,000 pé lákọ̀ọ́kọ́ san ló wà sálẹ̀ kó tó di pàtì ẹ̀dáwó lọ́pẹ́rẹ́sọ̀s rárá. ẹ wò ó ẹ lọ fún wọn lówó. Ìyá Ṣínà ẹ dá wọn lóhùn. kí ni kí n fi dá wọn lóhùn. Fún bí gbogbo ń tà tán ọwọ́ yín lówó rẹ̀ wá. owó èwo owó tá a ti ná tán. ẹ sì ń ṣe hàn arogun aṣọ operation kìíní aṣọ operation kejì ẹ wá ń ṣe hàn. ẹ wò ó ẹ ti ta ọ̀pọ̀lọpọ̀ dúkìá ẹ ti ta káà ẹ ta dúkìá mi ẹ lọ ta nínú nígbà tí n bá gbádùn lọ́kọ̀ mi. kémi ò ní bá lò ní faramọ́ bí mo ti ń sọ gbogbo mẹ̀lẹ́bí kan faramọ́ àmọ́ talé ọlọ́run ní jẹ́ káìsàn rí ó le tó bá wọn àtàlé o. ilé èwo. ilé kan náà. a ti ta. ẹ ti talé ìyá Ṣínà aláìdániyín tẹ́ ṣe mò dáa ẹ talé mọ̀lẹ́bí kankan ò gbọ́ èmi tá a jọ dọ́rọ̀ fún yín n ò gbọ́ nǹkan kan. ọlẹ́bí gan tó sọ fún kẹ́ tó lọ gbélé ta. n ò ní talé njọ́ tá a ti wá wà bí ìyá àti wọ bàbá yìí èrò lè mú wá bí. ṣé kí n jákọ́ kú. aláìdá èèyàn nìyí aláìdá èèyàn nìyí ìyá Ṣínà. ẹ wo ẹ mọ̀ lè palansia ẹ mọ̀ sì pariwo ibi táwa yé ṣẹlẹ̀ ariwo ẹ bá mọ̀ tíjọ́ dókítà bá fi lè wọlé tó bá wà lórí ariwo ẹ̀wọ̀n síréètì ni àtẹ̀ntì ń ṣàìsàn àtẹ̀ntì tó bá wà láìsàn gbogbo tá a bá sọ ẹ̀fí bẹ̀rẹ̀ ó dilé ọ̀rọ̀ dilé. ṣé o gbọ́ táwọn ẹbí ẹ̀ ń wí ṣé o gbọ́ táwọn ẹbí ẹ̀ ń wí àfi bí
ìṣòro rẹ̀ ni wọ́n. ọ̀rọ̀ mi ló bẹ̀rẹ̀ lọ́wọ́. Ṣé dáhùn nǹkan ìwò ṣùgbẹ́sẹ̀ wo ni mo ṣe? Bàbá Ṣínà ẹ ti ṣàgbére fún akẹ́kọ̀ọ́ jáde yìí. Mo rí wípé mo ti pẹ́ àsìkò mítìnì tí ń tó olùbí ní kí n tètè máa lọ. Ṣé ẹ gbá àwọn ọmọ bọ̀ láti sè? Màá lè gbé wọn bọ̀. Màá gbé. Wá o. Wálé nìkan màá lè gbé bọ̀ o. Airport la ti ń lọ ṣe mítìnì. Alákíá ni Wálé wà. Mi wà nílé tí kò ní Alákíá kí n tó wá gba àpáta lọ. A bẹ́tà kò lọ mú Ṣínà. Ọmọ méjì lọ sùkúl. Oníwà gbé Wálé bò ní gbé Ṣínà bọ̀. N tó ṣẹlẹ̀ ní báyìí kò ṣe. Fún ìyàwó rẹ̀ lówó kó lọ gbé Ṣínà lápáta. Kí ọmọ tèmi wọkọ̀ wá. Ọkọ̀ tèmi ṣe wàhálà tó fo tájọ ṣe wàhálà tó fowó rà. Wàá fi gbé ọmọ kan wá nulẹ̀. Tí ó dúró náà ta ló kó ìlànà àwọn méjèèjì. Èmi ni àbọ́mọ mi. Kí lámì ìkórìíra tí ń bẹ ní ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí? Mo ń lọ ṣe mítìnì Alákíá ní airport. Màá gbé Wálé ní Alákíá, màá máa gbé bọ̀ alé. Kí lámì ìkórìíra nù èèyàn? Ọmọ tó lè yọ ẹ́. Tó o bá ti ń bọ̀, má gbé kankan dání nínú. Má gbé kankan dání nínú. O ṣe máa ń wà Tó o bá ti lè gbé Wálé wá sínú ilé tí ò fi Ṣínà sínú mọ́tò yìí. Kí ló dé tó máa ń hùwà bí ìwé báyìí náà? Orí ẹ̀ dàrú ń dán. Orí tèmi dàrú. Yes! Bẹ́ẹ̀ ni. Jọ̀wọ́ ìwọ gbé Wálé nìkan wá nílé wa á mọ̀ pé orí mi dàrú. Orí ni ọ̀bá dàrú, kí ni tó burú nù yẹn? Èmi mọ̀ ní kíní, èmi mọ̀ ní kejì. Kí ni dé? Sórí orí mi tó dàrú yẹn, orí mi tó dàrú yẹn máa fi hàn ẹ́. Máa jẹ́ kó o mọ̀. Ṣé ìwọ aṣọ ìgbé dandan kágbòkè ọ̀rọ̀? Àbíké tó ní. Wálé, Ṣínà. Ṣínà. Tó ti bá a ti ṣe ṣètò iná síbẹ̀síbẹ̀, àgùntàn rẹ̀ ọ̀páṣọ ìsìn dà. Kí ló ṣe? Kàkà kí náà rí ojú lọ wájú ń jájò rẹ̀ yẹn ni kí ló dé? Ìjà wọn láìpẹ́ mi. Wọ́n sọ wípé mi nìkan ní try nínú kíláàsì. Wọ́n sì fún mi ní repeat nínú káàdì mi. Tíṣà rẹ̀ ọ̀fẹ́ náà rẹ̀. Òbí mi nú, kò sì jọ lójú. Owó ìyàgbọ́n ẹ̀ lọ́mọ ọ̀run. Ṣé bákan náà lọ́mọ sórí? Ọ̀kàrẹ̀ lọ́lẹ̀dùn bó ti ń ṣe yìí Wálé bẹ́ẹ̀ náà ni kò ṣe o gbìyànjú máa tẹ̀síwájú ní gbogbo ìgbà pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ikú ò ní pa mí kò ní pẹ́ wàá ṣoríire gbogbo ibi tí ń bá ní agbára dé bẹ́ẹ̀ ni màá fi rẹ̀ láti bí títí wọ ìlú Èbó ó ṣe tán láti rẹ̀ kí ló ń ṣe tó ń ṣe dáadáa báyìí ẹgbẹ́ àgbàrá ẹ̀dá sọ́run ọ̀rẹ́dì. Bàbá Ṣínà pẹ̀lẹ́ o bàbá kéré ní tó dídò ìwọ ọlọ́mọ kan máa ṣoríire ìkejì ńkọ́. Gbogbo wọn náà ló máa ṣoríire. Ó wá ní gbogbo owó tó bá ní orí ọmọ kan ló máa nàlé. Bẹ́ẹ̀ ni ọmọ tó bá sípá ìyá rẹ̀ ó gbé sọ̀rọ̀ ti wípé Alákíá Wálé àti Ṣínà ń lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n torí wípé oní kò sí dáadáa tó òun la fi gbé látàlákíá tó di àpáta síbẹ̀síbẹ̀ náà gbogbo náà ló já sí òun nì. ṣebí tó bá rówó ọ̀nà ni. Kí ló wí? ó ní tó bá rówó tí wọ́n lọ tó bá fi wá lálàáfíà. Ọ̀dà kò burú ẹnu ẹ̀ lèmi rẹ̀ jọ wà ní. ẹnu ẹ̀ láwa yìí. Wọ́n Wálé máa fi ẹsẹ̀ lé ẹsẹ̀ ti Ṣínà o ti gbọ́
kó kọjú mọ́ ìwé ẹ̀ dáadáa tẹ̀síwájú sí i gẹ́gẹ́ bí mo ṣe wí gbogbo tí bá ní pátá màá náà lé ẹ lórí. má fi ká tẹ̀ sọ àlè jẹ́ torí ènìyàn bó bá jẹ́ torí ènìyàn ṣé orí bíbẹ́ ológun náà orí. àwọn yàrá ìsìnkú náà sọ̀rọ̀ àwọn arúgbó sẹ́yìn náà alhamdulilayi alamin ẹ kú kalẹ̀ ẹ ṣeun. ṣé ẹ bínú sí mi mo ń ṣe àdúrà kan lọ́wọ́ kẹ́ tó dé bí mo bá sì rọra fi sí oríta kan àní mọ̀ bí táàtù ti gbé. ọ̀rẹ́ mi olóyè alómilámù òun náà ní kí n dúpẹ́ lọ yín torí pé èèyàn gbọ́dọ̀ gbóná ọlọ́run mára àdúrà yín ń gbà lórí wa àdúrà yín ń gbà ọ̀hún gbà báà ti rí iṣẹ́ ńlá gbà tó àwọn owó gbà ó àmọ́ owó ìyá ẹ wá rí tí mo wá rí yín fún nǹkan méjì nǹkan àkọ́kọ́ tí mo fẹ́ rí yín fún àfà ò ní pé bẹ́ẹ̀ sì bá wa ṣe ká máa rí iṣẹ́ gbà kó wá jẹ́ pé iṣẹ́ kéékèèké owó ńláńlá ni iṣẹ́ kéékèèké owó ńláńlá ni kó wọ̀ ó sì tún máa yá nítorí lọ́wọ́lọ́wọ́ báyìí a ṣe iṣẹ́ ńlá kan iṣẹ́ tá a wí ọ lágbára ṣe é sì mọ̀ pé tó bá ti kán sójú yọ kàn mú tó bá kán mú kẹ́nu náà mọ́ ṣàfihàn bẹ́ẹ̀ sì wá bá wa ṣe tówó iṣẹ́ òun fi tètè yọ tówó iṣẹ́ bá ti yọ ẹ wo ẹ tún gbádùn mi sí ọ̀kanu ẹ wá rí ẹlẹ́ẹ̀kejì ó ní pé ọ̀rẹ́ mi alómilámù tí mo wí yìí àárín mi pẹ̀lú ẹ̀ ó di ìrẹ́pọ̀ wà débi pé èèyàn ò lè ráàrin wa ẹ wá rí èṣù ẹni ẹ̀kọ́ òní ìdàrin ọ̀rẹ́ rú ẹ wá dákun ẹ bá wa ṣètò ẹ bá wa bẹ lọ́hùn ẹ bá wa ní àdúrà ká má dà káàrin wọ́n má dà. bá a bá ti ń ṣàdúrà fún mi tọ́lọ́mù bá sì ń gbà tó ń jẹ́ orí bẹ́ẹ̀ ní tẹ́ bá ti wá ìfìràn wá lọ́wọ́ náà ti. àwọn ti dà ṣé wọ́n jíṣẹ́ ti dúró ní. wọ́n jíṣẹ́. ẹ ṣeun ẹ pẹ̀ fún wa ẹ ṣeun. orí mi dákúndàbọ̀ sẹ́ nínú mi ẹ̀lẹ́dá mi dákúndàbọ̀ gbàdúrà mi òkè ọlọ́mọ igun mẹ́mọ̀ tí gúnjà orí mi ẹ̀ mọ̀ láàrò pé o. ilé obìnrin alábọ̀lẹ̀ yìí. ẹ ra sáwọn fẹsẹ̀. mo tún wá. àwa onílé yìí náà ni. ẹ gbọ́ yí pé wọ́n ti ta ilé yìí kẹ́ ẹ bóde mo fẹ́ lè dé. lóòótọ́ kọ́ èmi ni ní àjá ẹnu ẹ̀gọ́ngọ́ bí ẹnu ajúwèrè. ṣe ìwà lọ báyàwó lóbìnrin ìyá kan ní alódúrú tí ọlọ́sọ̀ra pé ń jọ mú ìwà tí ó kìrì jẹ́ ìyá. n ò bú wọn o. ẹgbẹ́ ìyáálé mi wá nù dé ọ̀jẹ̀ fún wọn o. àwọn èèyàn mọ̀ bàjẹ́ o. ìyá sínà. àmọ́ ìyá ń ká gbogbo gbá. wọ́n wá yín o. bàbá. ǹlẹ́ o ọmọ. ẹ̀yin ni. èmi ni. ẹ ǹlẹ́ o. ẹ káàsán. ẹ kújọ́ mẹ́ta. kí ló tún dé gan-an? ẹ ṣe lè tarí fún mi tó kẹ́ẹ̀tún àtàkùn bẹ̀ kẹ́ mọ́ jáde. ẹ mọ̀. kẹ́rí afẹ́kàwọ̀ ẹbí ọkọ wa kí wọ́n ṣètò ibi tí àápò lọ kábí ìráyè kò jáde náà. òfò lára lé ọkọ rẹ òun ṣe torí wọ́n mọ̀ pé àwọn ò fi ọ síbi kan owó tó tàrí owó tó mú lọ́mù wọn gbọ́dọ̀ nínú múnú owó tí ẹ bẹ̀ lọ́mù fún rẹ́ǹtì lé fún yín. ojú tí mò ń rọ yìí torí tọ́lọ́ ni o ẹ má bẹ̀ mí mọ́ n ò fara mọ́ sẹ́ẹ̀ nínú dé bẹ́ẹ̀ náà ni mo rán yàn kí wọ́n mú ìwà fún inú ilé tẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ibú. èmi ò búyan èmi ò mọ̀ gbọ́n mú ìwà. dáadáa ẹ̀rọ ọ̀nà tí ẹ lè yẹ. Ìlàdé bàbá olówó ó jẹ́ àsinmi. báwo bú mi ni. bí bá bu ọkọ kí ló máa bù ú ẹ máa bú ọ. ọ̀tán. tí bá bu ọkọ tàbẹ̀lú rẹ. ọ̀rọ̀ rẹ rókè lónìí náà lẹ́sìn jáde. àjà bẹ́ẹ̀ kọ́ ni àwọn olùdókòwò àmọ́ ọlọ́run. kí tẹ̀lé sí ọ̀gá yẹn. ẹ̀jẹ̀ abẹ́ wọn ni ẹ má fún wọn. kí ni ó ṣe lọ kẹ́rù rẹ lọ kẹ́rù rẹ ẹ̀yìn lónìí lẹ́sìn mọ̀. ẹ̀tọ́ kalẹ̀ káńtò bẹ́ẹ̀ fún kalẹ̀. ẹ̀ǹdí orí ọwọ́ ìlú tó wọn bẹ́ẹ̀ lọ́mọ. fún kalẹ̀ ẹni kọ́lẹ́dà ẹni kọ́lẹ́dà bàbá olówó ogbó àlàlà. bí wọ́n ṣe wà lọ́dọ̀ yín bí títí tẹ́mi náà fi rí lé ni mo bá wá o. ayé àti gbé
wọn kò sábúrú ń bẹ̀ ẹ o àmọ́ kéde kan wà ń bẹ̀ kọ́kọ́rọ́ ti wá bẹ̀yìn ajá jẹ́ àṣàkẹ́ ti wáyìn tó ní ẹlẹ́ ń lé òun ọmọ bá ń gbé ṣe ni mo lé ẹsẹ̀ rí ọbalẹ̀ ìhùn lè gbà á lé bí n bá gbà á lé ní ìsìn mo ṣàkóbá fún mo ṣàkóbá fara mi torí ẹ mọrú èèyàn tí ọmọbìnrin ń jẹ́ èèyàn jẹ́jẹ́ àbíwá kúnkún ọlọ́mọdé àbọ̀wọ́ ó ṣe jẹ́ ní ọkọ̀ sáàyè. ìyá wa ẹ dákun ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ pẹ́ fún wa ọjọ́ ọ̀dàlẹ̀ ṣé kíyà wálé sùn kò jí ká fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ wálé tí ọmọ gbé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. mo gbálàyé ọ̀rọ̀ rẹ̀ kó o ṣe ìta wàá ṣe rè wá rè lọ́dọ̀ àwọn ayálégbé lọ wá yàrá tó ọmọ gbé ibi tó ọmọ lò sí iye tí a bá pè é wá bẹ̀mí adépèlé tó ti gbọ́ ayá mi bá ronú kankan àárọ̀ ọgbọ́n tààtà sí bá ronú àárọ̀ ọgbọ́n tààtà lè wálé lọ wá gbowó ọlọ́mọ ṣàánú mi. Agidari igida ẹ̀yà ti fò. Àṣàkó wọ́n ń mọ́ kì í mọ́ káròdò àfún mi lára ayé fẹ́ mọ́ mu láti fi jọ́ mẹ́ta ó fèmí nìkan sí otí ẹ̀wẹ́ yìí mi wò. ń ṣe mo ní sùúrù kọ́ wá bí fún ìyàwó mi sí. wọ́n sì fi síbì kan báyìí tí mo ti rà bí kan bẹ́ẹ̀ mi náà ṣe dà sí ìdí nínú pé mi náà wá bí tẹ́mi náà kò lọ. lóòótọ́ ó sì bọ́ jiyàn pé dandan ó fi wọ́n náà kò sí ètí ó fi ọlọ́pọ̀ ní èèyàn pẹ̀lú ẹ̀. ọ̀dà ẹ máa gbọ́ ìta àwọn ẹnu tí ọjọ́ bá ń rí lu ọjọ́ tí ó sùn rí lu oṣù tí gbogbo tó ń gbóná tó horù tó lọlẹ̀ ń máa ń bá wa fura sí ọ pé Àṣàkẹ́ náà ní ń gbénú ilé ẹ̀kẹ́ lóru kó lè ṣẹlẹ̀ sí ọ. ẹnìkan ìdẹ́rù wèrè wò. wọn ìdẹ́rù wèrè wò. tani ó tu wò. obìnrin òun ṣe pa ọ̀yà lọ́mọ tààrà àjọ ìdá nìyẹn. ṣe bá lè tó bá wọn. Tani o ẹ wọlé àti lọ. ọ̀rọ̀ dé kí ló dé ọmọ mi ní Ṣínà tí à ń tèmi. Adé Ṣínà rẹ̀. Kí ló ṣe? Jáde dé. Adé tó lè mọ̀ gbọ́. Ó lè lágbàdá mi. Lẹ́kùn tí wọ́n sì báyìí. Bí Ṣínà ṣe yí ọ̀nà lọ́gbẹ̀ẹ́gbẹ̀ lóòdù ìfòròròròròrò ló jáde fòkì. Gbogbo oníkùmọ̀ aládàá. Bí ó ṣe yọ́dún ìyá Ṣínà mo lè wá bí fún ọ. Èmi mọ̀ pé ò lè ro rere kàn mí. Ò lè ro kàn mí. Ṣé bá lè orogún mi ní ọ̀yà wálé? Nígbà ìyá wálé sì ti jáde nílé inú ẹ̀yìn ọ̀rẹ́ rẹ̀ inú yóò dùn. Ó wá lọ́mọ tèmi jáde. Ọmọ rẹ̀ ó jáde. Ìwọ gan ó jalè. Ẹ fi èdè nú. Ará àdúgbò ẹ̀dá ẹ báwo ni bísí? ẹ̀rẹ́ tó wà lọ́jọ́ jókòó mú bọ́ mo fẹ́ sáré kọ́lé ìsìnkú ẹ̀ kájú ẹjọ́ fẹ́ díẹ̀ kúrẹ́ ìgbà wo lọ́wọ́ wọ́n ní nǹkan àti dájú. wọ́n ní kí wọ́n á gbóúnjẹ. mo ṣe mo dúpẹ́ o o tún rántí yóò ní tí ọ elégbé ọ̀ nígbà pé tiẹ̀ náà ọlọ́run wá níyàwó. wálé tó bá close mo fẹ́ kó gba ọ̀pọ̀ mi wá. ṣé kò sí kankan. rárá mo fẹ́ rí ẹ̀. máa ń kọ́ tó ń tó yẹn kọ́kọ́ wá lọ bá mi wo aláàjì òní tí fàyẹ̀ mú yàrá.
káàsán wa ti yàtọ̀ àlàáfíà làwọn ṣé òsì tí mo rí yìí kò sí problem chief ló rán mi sí yín wọ́n ní nípa sáìtì alájà kẹrọ ni mo fẹ́ débẹ̀ alájà nípa wọ́n ní pé kẹ́ báwọn lọ já ọkọ̀ yanrìn mẹ́fà síbẹ̀ and then 4 graffle kẹ́ já síbẹ̀ fáwọn. mo máa lẹ́kẹ̀ẹ́ òun ṣe fún mi ayé má ìyá máa dà o ṣé àti wọn tó ṣìgbà lánàá wọ́n ti yá ń gbèrò rẹ lórí ẹ̀ wọ́n ní kí n máa lọ supply àwọn ìtòrí site wọn mo máa fẹ́ràn wọn gan o. àǹtí má owó wo lẹ́ ń sọ ń pa ẹ̀. ẹ ní sùúrù Yakunle ṣé ní lánàá wọ́n ti ṣe àwo yìí tí ọkùnrin ṣàtọ́ ní kọ́yọ̀ kí n lọ máa supply nǹkan lórí ilẹ̀ ẹ̀gbọ́n mi ti ẹ̀ fàájì ló ń fowó ṣe lọ́tún lọ́sì bó ṣe ń kó dúdú ló ń kó pupa ọ̀rọ̀ ẹ̀ ṣubú. pé wọ́n ti gba owó yẹn àǹtí ṣé nǹkan tí ó yẹ ẹ̀gbọ́n yín dẹ̀ ṣe yẹ ṣó dẹ̀ dáa. lánàá ìtẹ́yàn bá dénú ilé wọn ilẹ̀ rọ lọ́tún lọ́sì ni nígbè mi ò dẹ̀ wáyé tó le tí mi dẹ̀ wáyé ìyà èmi náà ṣẹ́nu fàájì náà mo tún béèrè lọ́wọ́ chief lomiláhùn nǹkan tó jẹ́gbọ́n mi yìí oníṣọ́ ti gbowó ni ọlọ́run ti gbowó ni mo ní tọkùn ṣẹ̀sán kọ́ ọlọ́run ti ṣe àti ẹ̀ náà. wọn ò tí ì rí gbà àǹtí ṣe rí nípa owó tẹ̀ ń sọ yìí ládùúgbò wa ọkọ mi ti ń gbọ́ owó ó há fún gbogbo àwọn aláfà tó wà ládùúgbò wa pé kó máa gbàdúrà ní kówó ilé yọ jáde apart from that ìwò tó lọ lé ní gangan nípa ọ̀rọ̀ owó yẹn ni wọ́n bá lọ bó ṣe máa yọ jáde náà là ń bá lọ. pé bọ̀dá mi ò fún ọkùnrin ṣẹ̀sán lówó. tẹ́ǹkọ̀ bọ́ ọkọ mi ò gbà tó àǹtí ẹ jọ ẹ bá mi ṣe ètò ohun tí mo wá bá yín sọ. ó yé mi ẹ wò Mama Kúnlé ọmọ tẹ́ ẹ sọ yìí ó ṣàyà mí lẹ́nu. bó ṣe jẹ́ ni mo sọ fún yín yẹn ẹ lọ bí chief. ẹ ṣe ẹ wò ẹ má bínú pé mi sìn yín. irú èèyàn wọn ni bàbá mi ṣé lóòótọ́ ni àbúrò rẹ̀ wọ́n fi owó ṣe fàájì báyẹn. irọ́ ni kò jẹ́ ṣé bẹ́ẹ̀ Wálé báwo ni. adúgbò fọlọ́wọ́ ọjà ń tà gan ṣe o sórí gbogbo àwọn ọmọ tó ń tàjọ sí súnmọ́ kàmẹ́ èmi ni wọ́n ń pawó fún lálẹ́. ṣé lẹ́gbẹ̀ẹ́ títì yìí. kí ni èmi ni wọ́n ra pọ́lísì fún wọn alẹ́ wọn ń gbó wá fún mi. gbé ká máa dúpẹ́ o. wo eyín orí ìfúnmẹ́ni kò fún bẹ́ẹ̀. ọkọ mi ìpàdé ẹgbẹ́ ọjọ́ mẹ́ta lọ́gbọ́n yá wo fílẹ̀ mọ́ dáadé jẹ̀rẹ̀ ló ọ̀dà ló kó ní ó ti ajẹ́tọ̀ gàgà sí èdè. mo ní sọ pé òun ò jókòó sí èsè pé ẹ̀rù jà tọ́ǹtà. sọ jẹ́ ká máa dúpẹ́ ni o ó ti yẹ ká máa dúpẹ́. ta ló dé wàlẹ́ fún mi yẹn. èmi ní sà. wàlẹ́ sàmàjà. àlàlà wọ́n ní ọkọ mi. ó ya wèrè ni mo ti fi ẹ fọkọ mo ti ṣe introduction ṣé mo ti ṣe engagement pẹ̀lú ẹ fún yàn look Wálé ṣé ìwọ fẹ́ yọ máa lè ní how many times ni mo ti wọ́ọ̀nù ẹ wípé o ò gbọ́dọ̀ step into my house òwò àwọn ọmọ mi wá ṣé o ò gbọ́dọ̀ wá sẹ́ẹ̀tì ẹ̀ kàn ni sódì ìgbà tí bá ṣẹ̀ṣẹ̀ lọ lé ọmọ mi mọ́gùn tó tàkìtì lórí ẹ̀ tó kú dànù kí n jẹ́ ní ìfọ́sí bàbá tó lé ọmọ mi mọ́gùn ẹ̀ tó bá sọ sọ́nà òun forí iye ìgbọ̀ngbọ̀n ni o tí bàbá tiẹ̀ lọ́kọ̀ inú ilé yìí tó wá. lórí ìpàtàkì ìjọ ni ọba fún $5 ìjọ ìwọ náà ṣó 5 × 20 100 naira ìjọ ló fẹ́ ṣírò $5 bàtà kọ̀ọ̀kan tó máa pé 100 naira kó tó wá tọ́jú ọmọ tèmi. bàbá Bísí ọ̀rọ̀ yìí ò máa sì yé mi o ọ̀rọ̀ yìí ò yé mi o tó ibi tẹ́ ẹ̀ mọ́rọ̀ lọ yìí ọ̀rọ̀ yìí ti sùn mí ẹdún náà kí ni gbogbo ìpínlẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ìgbàgbé ẹnu ẹ̀ lọ́wọ́ náà má jẹ̀mú oko báyìí. ọ̀rọ̀ kí n gbé mi mo bí ẹ. bàbá Bísí wá ní bàbá Bísí torí ọ̀dọ́ ẹ̀ dákun bẹ́ẹ̀ ṣe ń kún mẹ́sàn-án mẹ́wàá yìí ọ̀dà nígbà tí ẹ̀ ń ṣépè fún bàbá rẹ̀ lọ́nà ṣé bí wọ́n bá ṣépè fẹ́ yìí tó lè fi mọ́ yín ni. kò lè bínú ni bí wọ́n bá ti pè yàn lọ́ máa lè kì í débẹ̀ mọ́ ọ máa lè ní ẹ o ọ máa lè ní ẹ o. ẹ ṣé gan-an Ọlọ́run á nífẹ̀ẹ́ yín nǹkan tẹ́ ẹ ṣe ó jọ mí lójú gan-an ni mi ti ẹ̀ mọ̀ pé lè wá mi débi tí mo wà rárá àti rárá ẹ ṣé Ọlọ́run ní fi ìyọ̀wọ́ ẹ̀jẹ̀ yín o. àmì o ṣé gan. mo kí ọ kú oríire. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. o kú oríire. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ọpẹ́ ni lọ́dọ̀ Ọlọ́run. tírú Wálé ò bá lè mọ gbìyànjú gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn láti mọ ohun tọrọ mú kọ́bọ̀ wálé ó lè ṣe fẹ́ mọ méèkè. lóòótọ́ bí ìyáálé rẹ̀ wà ó ń wọṣọ ó ń jẹun ń ṣe fàájì káàkiri
kí ni fàájì kí ni gbajúmọ̀ téèyàn ń ṣe tọmọ rẹ̀ ń jalè. ó lè ní ṣínà já. ara wo lè bá wo ìlàjẹ ṣínà fẹ́ kó lè ṣe mo gbọ́ mi mi ìgbà. ṣé mo purọ́ rí mo sọrú ẹ̀ rí ṣínà tó jẹ́ pé olùgbòǹgbò kùmọ̀ àdá gbogbo ẹ̀ ní ọjọ́ àrí olè tí máa ṣílẹ̀kùn ẹ̀kúlé báyìí lọ́ba di ṣínà wọ́n ti lù bí wíwọ́ báyìí náà wá wọ́ ọ lọ mo wá dúró báyìí mo fi káánú pé ṣínà kọ́ yìí ni. ṣé báwọn àgbà ló ń pa lówe wọ́n ní téèyàn bá ń yọ́lẹ̀ ẹ̀dá. ohun abẹ́nu ọmọ yọ sí. bẹ́ẹ̀ ni tó ti yé orí orogún ní í ṣe dájọ́. ta ni o. ẹ káàsán máa. Bísí pẹ̀lẹ́ ọkọ mi ṣe dáadáa. ọjọ́ mẹ́ta. mọ́mí ẹ̀ ń kọ́ wọ́n wà pẹ̀lẹ́. màmá Jọkẹ́ ìyàwó Adéwálé. ó sòríire ó làlúbàríkà mọ dáadáa. mọ́mí wálé kọ́ òun náà wà nù lé olùmú kò ń bọ̀. o ti débi sí báwo dáadáa. ṣé wà. ṣé kò sá sí ìyọnu. rárá. ẹ pẹ̀ fún wa. ṣé ẹ rí mọ́mí ọ̀rọ̀ yẹn mo ti ń bá wálé sọ ti pẹ́ bó kò dá mi lóhùn. èdè jókòó. ṣé mà àmì mà. ṣé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mo ti ń bá wálé sọ ti pẹ́ bó kò gbọ́ sí mi lẹ́nu. ṣé rí so bàtà tó ń ṣe yẹn inú mi ò dùn sí i. àwọn parents mi dẹ̀ ń sọ̀rọ̀ lórí ẹ̀ but because of love tí mo ní sí i wọ́n rò pé tó bá ń ṣe símíkà yẹn ó jọ máa fẹ́ ìwà ni that's why mo ṣe wá bá yín mọ́ mi ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ bá mi bá Wálé sọ̀rọ̀. Wálé ń gbọ́ báwo ni. ẹ ṣe wà lóòótọ́ ni ó ti bá mi sọ ti pẹ́ àmọ́ olókè sọ ọmọ kékeré ní mo bá ní mo fẹ́ kọ́ṣẹ́ súnmíkà ní ìsìn owó kan mo sá máa mọ́ lọ síbi iṣẹ́ bí mo bá kọ́ṣẹ́ tó fi mo yẹn ju ẹ̀kọ́ owó kan ní màá fi gba ṣọ́ọ̀bù owó kan ní ìlera mi sí kò mo ti fẹ́ rán so bàtà tí mo ti ń ṣe yìí ásà mo wọ́n tàbí ń jẹun bẹ́ẹ̀ni bébí bá sì ti kó mi ṣẹ̀ṣẹ̀ kú sí i. ìyá Wálé ọ̀rọ̀ lọ́mọ ẹ̀ sọ bọ́mọ bá kọ́ṣẹ́ ó di dandan kọ́ra rìn sẹ́ ọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ gidi ni. ẹ ò mọ́ mi ṣeré mi tí mò ń ṣe látijọ́ ẹ̀ kò sú mi màá bá mọ́mì mi sọ̀rọ̀ ṣé nípa owó iṣẹ́ yẹn tàbí owó nǹkan kan mọ́mì mi máa ṣe é tó ti yín sí i màá bá wọn sọ̀rọ̀ mà. Màmá Jọkẹ́ ẹjẹ́ mi là rí yìí owó tó fún mọ́ ọ̀rẹ́ mi. ayọ̀ rẹ̀ ọjà tí wọ́n tó fún mọ́. màmá kan mi jìyà o. lórí àdúrà tí a ṣe fún Muhammadu Sahib Adéwálé kí gbogbo wa náà kí a wá kó sínú àníyàn àdúrà gbogbo owó sì gbà. ọlá bismillahir rahmanir rahim wàyà kádìrì àlìkì àdúrà mi ká ìdìrí. wàmú kíta àdìyà nfarakàlẹ̀ kásáàbù mú káwìlà sàmì ìtàndùwáyì wàsámi àwọn akúrìzà bàtí ìlàbì àmúsílẹ̀ àmútàkàbílà wàyà nùrù àǹtà nùrù bìkúlì máa ń bàdà wàyà máa ń wà kún nùrù bí kálíbì mùsùlùmá ilà ìfàtíà. bismillahirrahmanirrahim alhamdulillahi rabbil alamin arrahmanirrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin 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 subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Ìyá Sínà ẹ má bọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀. Ọlọ́run ràn án lọ́wọ́. ẹ máa wọlé ẹ wọlé ẹ wọlé ọmọ. sọ́ọ̀bù Wálé ni. òun ló ní. ìyá wa ẹ̀yin màmá rẹ̀ àgbà náà lẹ́tọ́ wá kọjá nírú ọjọ́ tòní ẹ̀yin náà wá bá wa fún ní àdúrà kẹ́ ẹ fi àyà kékeré kan kẹ́ ẹ bá wa fi tì í àdúrà ti gbà náà nù.
alhamdulilayi ó di dandan. ọmọ ọ̀tá. àmín. ilé iṣẹ́ yìí ni. àmín o. yọ̀dà fún. àmín. àbí. ó di dandan fi nǹkan kan lè. alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladzina an'amta alaihim ghayril maghdubi alaihim waladdallin amin amin kun fayakun amin subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alal mursalin alhamdulillahi rabbil alamin. ẹ ṣeun ìyá wa o àdúrà ti gbà lẹ́nu ẹ ṣeun àdúrà ti gbà. kádàrá torí dá fún ọ kádàrá ó ṣe kan láìpẹ́ àní tọkọ kádàrá farabalẹ̀ fọ́ọ̀sì wọn ló fẹ̀ já ẹ farabalẹ̀ ojú gbọ́ wa. Kàgbà fọ́lọ́run ní sinmi o, kàgbà fọ́lọ́run ní sinmi, kádàrá ò ṣe kọ̀ láì gbà, kàgbà fọ́lọ́run ní sinmi. Nígbà Adélékè tó lọ́mọ orogún òun mọ̀ lọ́wọ́ lórí. Bí mo ṣe gbìyànjú. Sọ wá bá mi jà ní. Mo wá bẹ̀ ẹ̀jà ni. Mo wá bẹ̀ ẹ̀jà ni. Ṣé yẹ kí n fi ara mi ṣe ènì oògùn fún ọ kí ìyà tó máa jẹ mí? Kí ló dé? Mo ní mo fẹ́ kọ́kọ́ mi dẹ̀dùn arinlẹ̀. Kò sí tó ṣe sí. Ṣé bí mo sọ fún ọ wípé kó jẹ́ ajáwọ́ lọ́rọ̀ ọmọkùnrin yìí? Ó ní tágbà jẹ tẹ́lẹ̀ kòkó tó pé yà á yóò. Ẹni tó ń sọ fún mi pé orí ọmọ orogún mi ló máa ná owó gbogbo owó òun lé lórí. Tèmi náà sì ibi tèmi. Kó mọ nǹkan kí gbogbo aká mọ̀ kúkúrú owó ọ̀nà mọ̀. Àṣàkẹ́. Tó bá ti mọ̀ pé ò ní í ṣe àyà tèmi ò tó kù mọ́. Ṣé ká bà gbogbo ẹ̀jẹ̀ lọ wí? Kó bàjẹ́. Kó bàjẹ́ kó bá yàgàdà. Ìwọ náà sì mọ̀ mí. Mo ń díwà mí kù ní alómiléwé mọ̀ ni. Bókété mi bá fìrù sọlẹ̀ yọ gáṣẹ́ ni. Tó bá jẹ́ pé kí gbogbo rẹ̀ ó kúkú dojúrú. Nígbà mo tún lálàá tí mo rí pé orí àpòsí. Àṣàkẹ́ ní ìsìn tá a ti kàn yìí tó ti rí bó ti ṣe rí ọmọ wa wá sí díẹ̀ lọ́dọọdún bẹ́ẹ̀ ni ọmọ jó yíká ní ìhòòhò ọmọlúàbí bọ́ bá ti ń jó yíká gbogbo ń tọ́ ń fẹ́ pátápátá ni ọmọ ṣẹlẹ̀ sọ gbọ́ mi. Lẹ́yìn babaláwo àgbà. Adá kéńké lúkẹ́ adá kàǹkà lúkà adá pàmò kàràbà wọ́n dáwọ́ lọ́wọ́ dé ọyá ẹ dáwọ́ lẹ̀kẹ́ ẹ jáwọ́ ọ́ráwọ́ sí ọ̀sẹ̀ tó ọyá jáde báyìí kó polówó mi ròde ẹ ọgbẹ́rún onílé onílé jẹ̀bàlà nílé arẹ́yìn kó so ẹsẹ̀ kan ògún dá lára ẹyin ẹyọ erukọ wa kú gbùrù lọ. Àṣàkẹ́ kí ló ṣe tọ́ ọba tèmi jẹ́. Ṣé wọn náà ọba tèmi jẹ́? lọ́dọ̀ wo ni mo bàbá tiẹ̀ jẹ́. Ọmọ tó ọlọ́ọ̀kan mọ́gi tó ọlọ́ti kọ kádàrá rẹ̀ mọ́gi pé kò lè dáa fún mọ́ ayé rẹ̀ mọ̀ ti dé wọ́n ti dolówó. Láyé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ láyé. Ọmọ tó ti rọkọ̀ tó ti ń ṣe nǹkan rẹ̀ ọ̀tá ọmọ tèmi ṣe ní rárẹ̀ kiri. Lọ́mọ tèmi kà mọ́gi. Mo mọ̀ pé kàrún mọ̀ pé ó ti gbàbọ̀dé mo mọ̀ pé ó ti túlẹ̀ mo mọ̀ pé tilẹ̀ dí àpò pọ̀ ẹ ti bà tèmi jẹ́. Àṣàkẹ́ kíni. Dákun dúró ná
ètò tí mo ní kọ́ ọmọ ṣe nídìí igi ọ̀hún kọ́. ètò wo. ijó tí mo ní ọmọ ijó. ijó òwò nídìí igi mò ń ṣe. ò ń jó. àmọ́ ò láti bí ọdún mẹ́ta ijó mọ̀ ṣe é jó mọ̀. láti bí ọdún mẹ́ta ijó ò ṣe é jó. nígbà tí fi dé di wọ́n ti kọ́lé sí gbogbo rẹ̀. mo yan wọn báyìí ní kí dúró mo a lè bọ́ra ń hòhò kí n mọ jó ní láàrin gbogbo ayé kí n mọ jó ń hòhò lọ́sàn-án gẹ́wọ̀n ní pólúwa rẹ̀ ń wèrè. ọwọ́ sọ pé kádàrá ọmọ òun ọ sọ pé kádàrá rẹ̀ ti dáa bó ni ò ṣe ní dáa ṣé wọn sọ fún ọ tẹ́lẹ̀ àbí wọn ti gbàgbé gẹ́gẹ́ bí gbogbo ọ̀rọ̀ tí mò ń bọ́ sọ láti ìpìlẹ̀ wípé àfi ká mú kinní ìlélẹ̀ gidi bàbá mú lélẹ̀ kò lè ṣeéṣe ọwọ́ ti gbàgbé gbogbo èèyàn ijó ọwọ́ àfijó gbangba lẹ̀ ọ̀jọ́ mọ́. ọgbọ́n tí mò ń wí. mo gbọ́ etí mi ò di. àníbẹ̀ tí kún fúnlẹ̀ ìhun àmọ́ dánwò kò ní. ọ̀wá mọ̀ pé bàbá ti ṣètò dandan ni kórìbó ti wí pórí hùn. tá a ṣe sí ọ ṣẹ̀ṣẹ̀ yẹ kó ọmọ bí mi ni ọwá lóògùn tèmi ọ̀jẹ́. àní kí là á ṣe sí. àwọn àjọjọ dédi igi ní ìsìn padà tá a bá wá débẹ̀ á tó gi ń ró. bí ẹ̀ tún so níjó. àìwò gbọ́ mi bọ́ọ̀ bá tí ì lè jó báyìí ní ìsìn sọ̀gbọ́n àṣàkẹ́ o sì lè jó lóru. torí tí ẹ̀ sì fún mi torí tó ṣe fẹ́ wẹ́ mọ́. ọ̀dọ̀ ohun tó bàjẹ́ yọ ọ̀sánwó ẹ̀ ọ̀sánwó ẹ̀ ètò tí wọ́n ewu. èmi Àṣàkẹ́ tí a lọ bá 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 ọ̀sánwó ẹ̀. tí a lọ ṣe bíbí láì mọ ọ̀dà mọ́ tó tó rẹ̀ níbí láàbò. wọ́n ti dọ̀dà sí mo wá la fẹ́ wá di ọ̀sẹ̀. wọ́n tẹ̀ ọ̀ ṣàkíyèsí ibi tó wà. ẹ bèrè yẹn. ẹ dákun arákùnrin mọ̀ ń wá nǹkan kì í jọ máa wó rí nǹkan. ẹ ń wá nǹkan. bẹ́ẹ̀ni. irú kí ni nǹkan ọ̀hún. igi ràbàtà kan igi apá tí ń bẹ ní là ń wá. igi apá. àwa mọ̀ gangan bí ó wà mọ́. ìyìn ti di gbòòrò àwọn aládùúgbò ti ra gbogbo òhìn èmi sì lálákòóso gbogbo inú ọgbà yìí ńgbà tó ga àmì èèrà kún mọ́tún ẹ̀ ọ bọ́ sí tòsí bó gbégún ọ̀gbọ́ wọ̀yọ̀wọ̀yọ̀ ọ̀gbà ariwo sọ wá rí di apá tó wíwù àárín ọgbà wa ní ìlọ́wà ìgbà tí wọ́n kọ́ ọgbà yìí katakata ti wú dànù. Ọlọ́run o. igi apá lọ́wà láàrin ọgbà wa ìlọ́wà. kí ló tó ń pè mí sí ṣé tí ìdẹ́ di àwọn àkọ́kọ́ wọn ní kàtàkàtà kí apá kú ṣé ká àti ọmọ fìlà mi ṣe kí apá kú. àṣàkẹ́jọ́rọ̀ mi ò yí ọ. àyànmọ́ tó nílà tọ̀run mọ́ṣámọ́ṣá àìtètè gbà ló mú wọn gbàṣẹ́ ó dájú tètè gbà kó má bàa kúkú oró torí àyànmọ́ ti wà ká tó wá sáyé tètè gbà ó. abẹ́ ìbínú sí wa yìí. ìbínú wẹ̀ àbínú. madam ẹ̀yin máa wọlé lọ́tì. ẹ ṣe ẹ bá mi kí màdàmú. a gbọ́ chifa lómi lámọ̀ madam tí mo bá lé o ní jẹ́ kí n dá ọ̀rọ̀ yẹn lẹ́nu lé o mo wá bá yín jà ní. mo wá bá yín jà ní. gbogbo ara ni màá lè fi bá yín jà. ó lé o ó jù bẹ́ẹ̀ lọ. chifa lómi lámọ̀ sódà àní sódà kẹjẹ ó máa jẹjà sanra. ẹ wá ń bí kókó ibi tó ń lọ gan kò yé mi kí ló ń ṣẹlẹ̀. all right àwọn ayé ti mọ̀ wá wọ́n sì mọ̀ pé mi pẹ̀lú yín àjọ̀dá iṣẹ́ pọ̀ ni tí wọ́n bá máa wí wọ́n pe chief alomilamu o chief sẹ̀sán o chief alomilamu o chief sẹ̀sán o ṣé gbogbo bá ti jọ wá ń ṣẹ́ bọ̀ láti jọ yìí ṣé mi dà yín rí ni ẹ̀yin wá ń dalẹ̀ tèmi ẹ ṣe é kù díẹ̀ káàtó ohun tẹ́ ẹ̀ dẹ̀ ṣe ni wípé ìgbà tá àwọn Ògùdù group of company tó ń gbé iṣẹ́ fún wa wọ́n dẹ̀ wá máa san owó wọlé wọ́n san owó fẹ̀yìn ẹ̀yin wá dà sínú àkáǹtì tí yín bàbá ṣé mi kọ́ ẹ̀yin mọ̀ gbọ́n o so ẹ̀yin ti gbẹ́ èmi ti gò àbí. chief session don't be too clever. ẹ jẹ́ n kí. don't be too clever. àbí ẹ jẹ́ n kí. ṣé àkáǹtì mi tí mo gbówó sí sọ́ǹbù jẹ ni. ayayaya ó ti bu jẹ ó ti bu jẹ ó ti gbé mi pẹ̀lú no ẹ rò pé báyẹ̀ mi ò máa bí èmi gọ̀ ìgbà tẹ́yìn kí fowó sínú àkáǹtì ti yín fixed deposit ni ẹ bàbá èmi náà gbọ́gbọ́n yẹn. that's right kí ló fẹ́ǹsì. ok ó tó oṣù mélòó tó wó yẹn ti wà lákàǹtì mi. ìwọ ló mọ iye oṣù tó jẹ́ o. oṣù kejì rèé mo wá fẹ́ ṣí àtẹnu. òun fẹ́ ṣí àẹ. bẹ́ẹ̀ ni mo dẹ̀ fẹ́ interest oṣù méjì. tó bá di lọ́la
wá bá mi. bàbá tó bá kó ṣe àti ẹ̀ fún ẹ eléyìí tó dẹ̀ sọ pé a máa fi lé yẹn ìwọ ló mọ bó ṣe máa sí yẹn. ọ̀dà bàbá ọ̀la lẹ́pẹ́ o màá dẹ̀ wà lọ́la màá gba sí àtẹ̀mí màá dẹ̀ gba interest ẹ̀ tẹ́ ẹ̀ bá fi interest ẹ̀ lé ó lè tú wa ká o wẹ́ gbogbo ayé ni ó dẹ̀ mọ̀ wa. tí rọmọ bá tó tún dẹrù rí mo rí sọ bàtà tó tún dọlọ́rọ̀ mo ti rọmọ bá tó tún dẹrù rí mo rí sọ bàtà tó tún dọlọ́rọ̀ Adéwálé jìyà ó sì ṣoríire Adéwálé jìyà ó sì ti ríṣe ẹ̀yin ẹ̀dá ẹ̀ máa rà ròpin o ẹ̀dá ayé ẹ̀yẹ ròyàn pín o Olúwa ó ṣe ẹ̀dá kan kò lè mọ̀. Ọlọ́run ẹ̀sìn Ọlọ́run ọmọ sí irin ni Ọlọ́run ọmọ sí o ẹ̀mí ìlú olù òní gbè òní dáàmú láti ọdún nísù bàbá kí ló dé nígbà tí baálé ilé wà létí òde bẹ̀rẹ̀ sí rán òjò àdúrà kí ni kẹ́mi wá sọ kí ni kí n sọ ọ̀tò tiẹ̀ ní mọ́tò yẹn. that's right lọ́kọ̀ lọ́mọ. dájú ẹ bá mi ṣe lè ṣe àwọn ọgbà 2000 kí n fi ṣe àdúrà èsì adáńtà ń sọ nìyẹn nílé ayé tí a wà yìí torí pé ẹ̀dá ò lárò pé àmọ́ bí tá a lọ lọ́la that is why tó jẹ́ pé a gbọ́dọ̀ fi rọra wa pé àbẹ̀wò òun gbádùn mi o òun gbọ́dọ̀ mi nígbà tí Abíọ́lá MKO tó kú jọ́sí tó ti lè ta igi tó di multi-millionaire kí ni Shoemaker ò lè dà mọ́ stọ́pù ẹ̀ mọ̀ wọ́ ọ̀nà olóṣèlè ọmọ rà Volvo tọ́ pé jíìpù ló wà bó ṣe bá ara wálé ní Shoemaker. bàbá Bísí ẹnu gógó báyìí ni ọkùnrin. jẹ́lẹ̀ ọmọ sọ yẹn nù. ọmọ tó ń ṣépè fún tá à ń sọ pé kò ní í ṣẹgbá kò ní í ṣàwo Shoemaker ni ọ̀rọ̀ bàbá kọ́ epo tẹ́lẹ̀ ń jẹ́ náà lọ ọ̀pá tán alásọ̀bà jẹ́. by the power conferred on me as the olórí ẹbí mo fọ ọmọ ilé lọ́wọ́ báyìí tí mo dẹ̀ gbà kankan. ọlọ́mọ jẹ ọmọ tẹ̀mí bí àbí tiẹ̀ Bísí ọ̀wà nífẹ̀ẹ́ báyìí. ọmọ ẹ̀dá ọmọ yẹlé. o ti ń ṣẹ́ mi ṣé wọ́n gbé lè ń bọ̀ láti lè yín ọgbọ́n ọmọdé ní lọ́mọ tó ń jọ ní bí ẹ̀pà yìí fàábẹ́ bí nǹkan mara. ìwà tí wọ́n sọ pé kò nífẹ̀ẹ́ o kọjá lẹ́nu rẹ̀. èmi sọ bẹ́ẹ̀ èmi sórí Ìjẹ̀ṣà ni mo jọ ẹ̀yin ò kàn lè mọ ní tí a bá sọ pé òní soríire wà á soríire ní túmọ̀ ẹ̀ gbogbo ègbè tí mo ń ṣe yàrá ló ń tọ́nu sí wà wá mọ́tò ìgbé mi àkọ́kọ́ bẹ́ẹ̀ sì pariwo kiri àdúgbò báyìí ọkọ̀ ọmọ mi ra mọ́tò first time in history ni màá wá jẹ́ wọ́n lójú màá surprise ẹ̀ torí pé ibi tó rò pé máa jókòó sí kan máa jókòó sí bọ́nẹ̀tì máa jókòó sí gbogbo àdúgbò lọ́wọ́ mọ̀ ń tọ́kọ̀. wá kó lè jábọ́ kó lè fọ́ kó lè fọ́ rẹ́lẹ̀. máa jẹ́ lójú. ó yá kí ìjọkọ̀ kí ìjọkọ̀. ọjà àárọ̀ ní gbogbo èèyàn ń kápẹ́ ẹ̀ ló ti tajà àárọ̀ tó ti yẹ kó ọba kọjá àmìdé èmi ò fẹ́ bẹ́ẹ̀ o ó ti wà lọ́nà mọ̀jáfura ṣe kíá o ṣeun mo retí rẹ o bẹ́ẹ̀ ní màdá ẹ̀rọra o ilẹ̀ pẹ́ẹ́fẹ́ rí mi fún. sẹ́ẹ̀rí ọmọ mi kan ló kọ́ṣẹ́ ó wá ọmọọṣẹ́ ìdójú ẹ̀ torí ibi tí ó tóbi gan-an fáktìrì ńlá ètò kọ́ṣẹ́ ìgbà tó sì kọ́ṣẹ́ tán àwa náà á tún wá tiraka ara ẹ́ńjìn tó tóbi sí lọ́rọ̀ kọ́ṣá ó ṣà ń ṣe bàtà dáadáa kódà mo ti rí gbogbo inú ọjà káàkiri tí mo sì ti ṣàlàyé fún wọn wọ́n wá lẹ́yìn gan-an ni kí n wá rí wọ́n nítorí pé ẹ̀yìn nìkan gbé àwọn. sẹ́rí bí ẹ ti sọ fún yín pé èmi ni ìyálọ́jà gbogbo wọn bó ṣe rí nù. ǹjẹ́ lè mú sáǹpù lọ. ó wà. ó gbìyànjú òṣìṣẹ́ ṣùgbọ́n ṣe rí àwọn èèyàn burúkú ti gbèyàn rí jẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣe rí àwọn kan wà tó jẹ́ pé wọ́n máa ń wá ìbáyìí náà tí wọ́n kò dá wa fún wa. bẹ́ẹ̀ pé tá a bá wá fún wọn lówó tán àwa ní rí ọmọ. ṣe rí ọmọ yìí èmi fúnra mi ni ọmọ bíbí inú mi ni bọ́mọ ò bá sì já òbí ò lè mọ ṣe wàhálà káàkiri láti. ọkàn mi balẹ̀ tí ó ṣẹlẹ̀ ni wípé a gbé lárugẹ. ó dà ẹ ṣe. eléyìí báyìí ní ìsìn ló ní yọ̀mọ̀ fún wa ní páálí. eléyìí 25,000. eléyìí 20,000 fún ìbẹ̀rẹ̀
ìyá mi ẹ̀ bá. lè ṣe bẹ́ẹ̀ àṣẹ tí n bá pa fún ọ pé owó ọjà ìṣètò ni ẹ gbọ́dọ̀ kọ́ tí bá sọ fún ọ pé 20 ní 29 gbogbo wọn rà eléyìí kọ́ yìí 15 lélẹ̀ 15. eléyìí ò ju 12 àmọ́ kò ṣiṣẹ́ ó gbìyànjú ti ilé òní tàn jẹ ti ẹ wá ní oníkẹsàn kó ṣe pálí mẹ́rin ilé kó ṣe méjì ilé ó wá jẹ́ mẹ́fà tó bá ti wá ṣe tó bá ti dàárọ̀ ọ̀la kó wá bá mi ní kàbí ní aago méjì kó wá gbòó ṣe é ti gbọ́. kúkú ní dà ọlọ́run ó dàbọ̀ sí náà àtàjèrè lẹ́wà kan ní ṣọ́ọ̀tì. á jèrè wọn kí lè fẹ́ kí n ṣe é lálejò báyìí. ẹ jáde olómi ọ̀sán fún yìí. kò sí wàhálà wọ́n bá yín ṣe. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá à ń sọ ìyá rẹ̀ ròyìn rẹ̀ ọlọ́mọ gidi ni ó ṣùgbọ́n nínú ìwà tó bá wù sáwà làwọn ò fi mọ̀rú ọmọ tó jẹ́ nítorí wípé bó ṣe wo gbogbo àyín èmi lólórí wọn tó ti yọ nísìnyí eléyìí tó fẹ́ sí fún ẹ̀ tó bá tètè gbé a àìmọye pálí ni wọ́n tún fún ọ lówó tó rè ṣe wá tó yẹ pé mi ni wọ́n máa ha fún ara mi ṣe ni kó o sípá ká lè di ọ̀tọ̀ ọmọ tó bá sípá nìyẹn gbé. ṣe rí mọ́mí yóò di òun yára mi fún yín àmọ́ sẹ́ni mo bá ṣe fún yín ló máa rọ̀ jù ṣùgbọ́n ẹ má wọrí. ọlọ́run fún ọ níwà rẹ̀ ọlọ́run ní sí ọlọ́mọ torí ọba sùn 20,000 lánàá sí pálí kọ̀ọ̀kan pálí mẹ́rin wá jẹ́ 80,000 slippers ti bí 12,000 pálí méjì jẹ́ 24,000 naira owó rẹ̀ wá jẹ́ 104,000 torí náà 50 lélẹ̀ báyìí torí 500 ní báńkì 100,000 owó rẹ̀ wá 4,000 naira ìjọ wo gan-an ni ká máa retí rẹ̀ tó ń gbọ́dá o. ó ṣẹlẹ̀ ní pé kò lè ju this week tó máa parí. tí ọba jù bẹ́ẹ̀ lọ sọ fún wa. kò lè ju bẹ́ẹ̀ lọ tó máa ju bẹ́ẹ̀ lọ máa sọ. ọba ní ṣe máa dà kí o lè rẹ́ ara mi tí mi ò bá dá mọ́ mi ọlọ́run fọ́ sí ọmọ. ayọ̀ sórí ọmọkùnrin ọ̀ tẹ̀lé lọ ọtí yọ ní ìsìn wọ́n gbé mọ́tò wá ọ̀ tẹ̀lé lọ iléeṣẹ́ rẹ̀. Ṣínà. 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 Tó tó dọ̀wọ́ tó ti jáde nílé. Kò tí ì ju 5 days lọ. Èmi àtàwọn ọ̀rẹ́ mi tàjọ máa ń ṣe business àwọn làjọ lọ àṣẹ̀ṣẹ̀ dé láàárọ̀. Kí ló ń ta? Iṣẹ́ àwọn káràkátà kára nǹkan ká tún ta iṣẹ́ tí business táwọn ṣe. Ẹ máa ń rẹ̀ ẹ máa ń ta. Níbi o ti wá ń lọ náà, kí ló ń bọ̀ rí? O ò dé kó sọ pé màámi ẹ gbà ọ. Lóòótọ́ a rí pé òun wọṣọ oríṣiríṣi, ó tó kó wá nílé. Ṣùgbọ́n kí ni tó ṣe sínú ilé? Màámi, nísìn tí bá mú ọkọ wálé ńsìn ẹ máa ní pé ẹ̀ ń gbọ́n pa mi. Ìròyìn mi tẹ̀ ń gbọ́n ta kò dáa. Kọ̀ọ̀kan kí n fún yín nìkan sí kẹ́ ní mò ń jalè. Ṣé máa? Ṣé náà? Ó tún dé òtò ti rí Déwálé mi. Mo ti rí Wálé tipẹ́. Tó bá rí ṣọ́ọ̀bù Déwálé ní ìsìn. Tó bá rí ṣọ́ọ̀bù tó ti ń ta bàtà. Déwálé so bàtà. Kì í ṣe Déwálé so bàtà mọ́. Déwálé oníbàtà ni. Ṣọ́ọ̀bù ẹ̀kún débi wípé òpó mára ti ẹ̀mí wọn kan tó ń bá ká. Èmi náà sì wá jáde mo rìn sọ̀rọ̀ ara mi. Wọ́n wá sọ fún mi pé kádàrá tiẹ̀ òun ni wọ́n gbà fún Déwálé. Kádàrá ti Déwálé òun ni wọ́n ń lò. Ta ló gba màmí? Ìyá ẹ̀ ni. Ta ló tún máa gbà? Màmí, ìtìdè, mò ń bọ̀. Wá ń bí. Ń bò ló lọ. Mo fẹ́ lọ gba kádàrá mi. Aṣọ bọ̀ tiẹ̀ ni. Aṣọ ògọ̀. Wá jókòó járe. Lọ gba kádàrá ló sọ́dọ̀ sàn. Lọ gba kádàrá rẹ̀ ni. Mo lọ ògùn palẹ́ yìí. Ó ṣàmọ̀ báwọn èèyàn wà lóko bá. Owó tó gbé fún Déwálé. Tó a máa fi ṣiṣẹ́. Ó lé 200,000. Ojú mi báyìí wọ́n ṣe gbé fún mi. Kí ló ń bá ká ń gbèsè ayé sí i? Kí ló ń bá ká ó ti sọ tèmi di ìyáálé bàbá ẹ̀?
àkọ́bí ọmọ àròlé ọmọ ojú mi báyìí lọ ṣe fẹ́ Adéwálé mo ti bí ohun tó fi jùlọ kì í ṣe kékeré o wá ń bá òṣèlú mo sì bá bàbá ẹ jìyà mo jìyà mo jìyà ká tó níwọ̀nba nǹkan tá a ní ni ń bolo fẹ́ kí tèmi já sí ń bolo fẹ́ kí tèmi já sí. ẹ má sunkún ó dáa ṣé ẹni tẹ́ bá ti rí ẹ jẹ́ kọ́kàn yín máa balẹ̀ má sanjọ́ fún yín. ìjà Adéwálé ní ìsìn tí wọ́n máa gbádùn ayé ẹ̀ sì máa dáa ń bolo fẹ́ kí tèmi já sí mo jìyà mo má bẹ́ẹ̀ jìyà. ṣé ẹ ti wá rò mí pé ń sìn ni mo ní máa sanjọ́ fún yín. wáyé mi lóde gbogbo ṣe ṣayé mi gbogbo ṣe ṣayé mi gbogbo ṣe ṣayé mi. Salamu alaikum. Abba Saheed. À ń gbọ́ ariwo, à ń gbọ́ ọ̀rọ̀ ògbọ́n láàrin òru. Ṣùgbọ́n àwọn àmọ̀ yìí pé lé ọ̀dọ̀ yín ni. Nígbà tí mo délé nìsín ni màmá ń sọ pé àwọn ọ̀tí ẹ̀ mọ ibi tẹ́ ẹ yà sí látòru ọ̀hún. Mo ti délé. Ọ̀ ń bẹ dáadáa. Nígbà tí wọ́n láwọn ò rí náà mo wá ìsọ̀ mi. Bó lọ àti tó bá wọn. Ìsọ̀ yìí kò sùn mọ́jú. Àwọn kan ní àwọn tí ń ṣe fìtí nípa bàtà ló kù. Gbogbo fún mi kí n máa fi ṣe bàtà ló pọ̀. Owó ọ̀hún ni mo gbó wọlé lálẹ́ àná. Ìyàwó mo ṣe ń wò wọ́n tí ń gbówó lọ ní. Ṣé owó àwọn ọ̀sà pọ̀? Ọgbọ́n o, ó lé 200,000. Allahu Akbar! Allahu Akbar! Bí mo ṣe jìyà tó. Àfàṣà yìí. Ṣé ká máa wo orú ti màmá? Bùdáwálé, tá a ti dààmú látàrọ àṣẹ bíbá ilẹ̀ tiẹ̀ wá jókòó sí. Ṣé ni màmá kàn ń dábò látàrọ? Wọ́n ní àwọn olè yẹn jẹun kan mọ́ wọn lórí. Ẹ jẹ́ á lọ, ẹ jẹ́ á lọ. Ọyá ṣàlàyé ẹ̀rọ olówó pé. Mo ta post milk 130, Movate soap 25 naira, Bromas 16 naira. Mo rí gbogbo ẹ̀, ètò wá rọ̀ kì í kọ̀ ọ́. Ẹni tó rẹ ilé náà ló dá padà tí mo fi fún ní Promas. Tó o bá ní saiko èmi ò ní saiko kò jẹ́ kó rí ẹ lọ pé gọ̀gìdì. Owó pé mọ́ mi. Owó ṣé wọn lọ pé ò lè bá tẹ̀mí jẹ́ ò lè bá tẹ̀mí jẹ́ torí pé òrí fi oṣù kiri mo ṣe ni kò bá rá síbí ẹ̀yọ́ mọ̀ ránù yìí. Ẹjọ́ máa mú ní. Ò lè bá tẹ̀mí jẹ́ o. Alájà ẹ ká sùn. Màmá Kúnlé ẹ ká sùn. Ẹ jókòó ẹ. Ẹ jọ̀ọ́ mi ì bá ti jókòó wá. Ṣé o sì? Ọ̀rọ̀ ẹ̀gbọ́n yín Chief Alómilámù ni mo bá wá. Kí Odíbà lè gbọ́ràn la ṣe ń sọ létí ọmọ yìí. Nípa business tí Chief Alómilámù bọ́kọ mi ṣe kò fún ọkọ mi ní ṣàtì ẹ̀. Ẹ ní sùúrù Màmá Kúnlé ṣé torí ẹ̀ náà lè ṣe wọ́n hàn lá pẹ̀lú mi ẹ̀jẹ̀ relax. Èmi àtọkọ yín jọ ṣe díìl ni ṣé bóun àtẹ̀gbọ́n mi náà jọ ṣe díìl. Tẹ́ bá jù sí mi màá gbé fún yín o ṣó ti yẹ yín gan sí ẹ rọra. Àǹtí ẹ jọ̀ọ́. kékeré ni gbogbo ètò ẹ̀ sọ yẹn o. Ẹ̀mí á wá máa bọ́ sí ní tí mo wá sọ fún yín yìí o. Ìgbà tí gbogbo òdìlé ẹ̀ bá lọ sí ìdíjí. Ẹ ní sùúrù. Ó tọrọ mo sọ fún yín. Mi ò lọ́rọ̀ láti sọ. Ẹ má dì mọ́ mi. Ẹ ní sùúrù àsọ́tò yẹn. Àbírù wàhálà ò lè yí báyìí. Èwo tún lọ rẹ̀ nínú ilé ọlọ́mọ àníjẹ́ àbáwọn kúkú ọ̀wọ̀wọ̀ o. Kí ni gbogbo wàhálà báyìí? Èmi ò máa mọ́ rọrùn tí Chief Alómilámù yìí o. Mo jẹ́ àbúrò ẹ̀ ni mo jẹ́ àbúrò ẹ̀ ni. Kí ló fẹ́ fa gbogbo wàhálà yìí? Wo. Mójú tó ṣọ́ọ̀bù. Ẹ̀yin bọ́ì ẹ wo tẹ ẹ bá fẹ́ máa rówó gbà lọ́wọ́ mi ẹ má pè mí láwo sẹ̀sán mọ́. Kí ló dé bàbá? Sẹ̀sán tó lọ bẹ̀rẹ̀ sí competition mẹ́yìn boys pé kọ́lọ́pàá rí sí wọ́n kó yín kó lẹ̀. Ó ní ẹ̀ ń dí àlàáfíà ìlú lọ́wọ́. Mo wá ń jẹ́ kó mọ̀ pé ọ̀nà tẹ́ ẹ mọ̀ lẹ́ ń tọ̀ iṣẹ́ tó ríran yín lẹ̀ ń ṣe. Bọ́ bàbá á dẹ̀ dà pé ẹ̀dẹ̀ bá sórí rẹ̀ ọgbọ́n. Ẹ má pè mí láwo ẹ̀ mọ́. Ó dẹ̀ ti jókòó ẹ̀yin bọ́ọ̀lù ẹ̀yin bọ́ọ̀lù. Bàbá bàbá yàtọ̀ bàbá mi lè lébè. Ẹ̀yin ọmọ ẹ bá ń rọ́lọ́pàá ẹ máa sá o. Ọ̀rọ̀ ti kọjá bẹ́ẹ̀ o. Kí ló dé dókítà? Wálé. Kéèsì màmá ẹ̀ yìí ó tẹ́rí mi. Mo rò pé àwọn tó wálé lánàá yìí wọ́n la nǹkan mọ́ wọn lórí. Òtítọ́ ni wọ́n la nǹkan mọ́ wọn lórí lánàá.
nǹkan tó ń là mọ́ wọn lórí ó ti affect brain mi. tí àbá tètè wá nǹkan ṣe sí kò ní ká ṣé ọ̀pọ̀ ti lose dáadé ẹ̀ ní ìdẹ̀fẹ́ kó tún lose mọ́ mi ẹ̀ àwọn sáré sí wà lọ 100,000 wá fún mi. 100,000. bẹ́ẹ̀ ni no mo mọ̀ ẹgbẹ́ àwọn tó wálé wọn ti empty pocket ẹ̀ but ó di dandan ká tábà treat wọn even tó bá wà láyé wọn máa ṣe gọ́ngọ̀ngọ́ ṣùgbọ́n pé bí ẹni tí ò wúlò ní lọ 100,000 wá gbogbo tó bá pè mí náà fi kú ọmọkùnrin ní ẹ̀wọ̀n bí tọmọkùnrin ṣe rí nìyí gbọ́. nígbàgbọ́ pé ìyọ̀wù kàwé ìyọ̀wù kalẹ̀ fún tolúwa ṣẹ̀dá ẹ̀yìn ewúrọ̀. àti kí wọ́n sànù wa dókítà ní ká tún lọ wá 100,000 naira wa. 100,000 naira. Kó láti 100,000 naira ọ̀gá. a máa tíra náà ní kọ́ lọ́wọ́ gbà fún wa. ẹ máa bọ̀. Ẹ ti gbọ́. ní tí mo tún rí rè o kọ́ lọ́wọ́ sànù mi nígbà gbé ọdọ sẹ́sítà dókítà ní ká lọ 100,000 naira wa. ọlọ́wọ́ bù ọ́ láṣìírí. ọlọ́wọ́ bù ọ́ láṣìírí. àṣekà ni wọ́n mọ̀ ni àṣé kò sọmọ kankan lára ẹ rárá. ńgbà mo lọ fàyà dí adúrò owó tí mo lọ fàyà dí fún ọ tó wá ní olè gbélé ó lè ṣe gbé wọn náà lọ níbi tí ó ti gbé owó òun lọ kí ni wọ́n gan ṣe. má dá sí rárá. ọmọ bá táwọn iṣẹ́ fún mi ni owó olówó tí mo lọ gbà fún ọmọ mi ni mo pẹ̀lú ọkọ tó gbó fún mi. aṣọ ọmọlọ́mọ ò ṣe é pè ránṣẹ́ ọmọlọ́mọ ò ṣe é pè ránṣẹ́ ó fẹ́ fẹ̀mí dí gbèsè ó fẹ́ fẹ̀mí dí gbèsè owó olówó wà á. ẹ ní sùúrù ẹ ṣe sùúrù kò ń ṣẹjọ́ mi àwọn tó dẹ̀ gbéṣẹ́ fún mi máa parí iṣẹ́ wọn. Ó Mr. Wálé ìyẹn kọ́ là ń bẹ́ sọ o ẹ dà kó o gbé iṣẹ́ fún wa tàbí kó o gbówó fún wa ìkásí kan ní méjèèjì. ẹ jọ ẹ bá mi bẹ ìyá ẹgbẹ́ ẹni kí wọ́n fún mi ní ọjọ́ díẹ̀ sí kí n fi ṣiṣẹ́ ọ̀gbẹ́ni sórí gbogbo nǹkan tí wọ́n bá yẹ fà látàárọ̀ yẹn kò kàn wá yídà kó kówó yẹn sílẹ̀ tàbí kó tẹ̀lé wá sí. má kò wé mọ́ má kò wé mọ́ má kò wé mọ́. Ọ̀gbẹ́ni bọ́sítà. Daddy. Good afternoon, sir. How are you? Help me dé ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ ní ọ̀nà pọ̀tù. Ó mọ̀ nínú. Mo mọ̀ yín very well, sir. Ọ̀nà pọ̀tù ni. Bẹ́ẹ̀ ni, sir. Kí ló lọ ṣe lẹ́gbẹ̀ẹ́ pọ̀tù nínú ìlú? A ní sáìtì bẹ́ẹ̀, sir. Ìwọ gẹ́gẹ́? No, dáàdì ló ní sáìtì. Dáàdì ẹ̀? Bẹ́ẹ̀ ni. Mr. Adéọ̀sùn ló ní ibi sáìtì yẹn. Ọmọ wọn ni mí, sir. Ọmọ Mr. Adéọ̀sùn ni ẹ? Bẹ́ẹ̀ ni, sir. Ọbẹ̀ tó yẹ kó o sọ fún dáàdì ẹ̀kan tètè develop ẹ̀. Mi ò fẹ́ kí gbó máa wà lẹ́gbẹ̀ẹ́ pọ̀tù yẹn ṣá. Báwo ni school? Everything right. Sálàfíà jù. Ọmọ Mr. Adéọ̀sùn kí ni kí fún ẹ ó yẹ kí n fún ẹ. Ẹ má ṣe ìyá Mr. Mr. Man. What's happening? Kí ló dé? Calm down. Just calm down. Just calm down. Calm down. Bọ́ sílẹ̀. Mo ti ń bọ̀. Mo ń bọ̀. Mo ti ń bọ̀. Side. Wọ́n ti sanwó ẹ̀mí ẹ̀ fún wa. Are you? Shut up! Go there, go there. Mo sì rẹ̀. Èmi ta. Shut up! Sọ́dà báyìí. Sọ́dà báyìí. Má pariwo. N ò pariwo. N ò pariwo. Mo sì rẹ̀. Shut up! Owó ni o fẹ́ fi sílẹ̀ sí ni. Àbí ẹ̀mí ẹ̀? Èló lẹ fẹ́? Mr. Man, èló ló wà lọ́wọ́ ẹ̀? Màá sì rí bíi 10,000 bí màá tún gbónú mọ́tò sí. That's all right, that's all right. Kọ́ lọ kó fọ́gà ń bẹ̀ yẹn. Wò tẹ́fà tó bá fẹ́ fún wa lọ fọ́gà. Ibi ìjọ gẹ̀gẹ̀ yẹn. Bẹ̀ yẹn lọ sí bẹ̀ yẹn. Mo ẹ̀ ń tàn mí ní. Bàbá mú. Mú. Ẹ dákun. Mú. Hey boss.
wàhálà àwọn olówó yẹn tí mo bá kí náà yẹn. Báwo wà ní? Wọ́n adúpẹ́ lọ́dọ̀ lọ mo ti sanwó yẹn fún mi. Ọlọ́run tó jẹ́ kọ́ta yọ̀ wá bọ̀tí wálé ìbọn ti rówó. Mo fẹ́ ṣe sá máa fi gbèsè ọ̀run ṣọ̀ṣọ́ ni. Musa ní fi gbèsè wọn ní kí n ta nǹkan ẹ̀ lọ́pọ̀ ó sàn kí n ta rẹ̀ lọ́pọ̀ lọ. Mo ti ta mọ́tò mi. Nígbà tí mo ta mọ́tò, ní wọ́n ti tàwọn ilé sanwó ìgbé tí mo jẹ́ lórí Ọlọ́run tó ra mọ́tò fún wa náà ló gbà á. Èmi yẹn nígbàgbọ́ bọ́lọ̀ tó máa ṣe tó jù bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ kí ni ẹ ṣe? Ẹsẹ̀ súnmìkà ni mo ń ṣe àwọn tó máa ń ṣe bàtà. Ṣúmìkà. Níṣọ́ bẹ́ẹ̀ ti ṣe bàtà. Ǹjẹ́ ẹ lè sọ ìrìn àjò yín ní ọjọ́ kẹjọ oṣù kẹfà? Kó jẹ́ ń bẹ̀ láti ọjọ́ kẹfà oṣù kẹfà. Anyway, tó bá jẹ́ tó lè ràn yín lọ́wọ́ nìyẹn. Ní òru mọ́júmọ́ ọjọ́ kẹfà oṣù kẹfà, àwọn olè wá ká mi mọ́lé. Wọ́n sì gbé owó tó tówó lọ́mọ mi lọ́wọ́. Bákan náà wọ́n fọ́gi mọ́ ìyá mi lórí. Ní ìgbà tó di ọjọ́ keje oṣù kẹfà, mo gbé ìyá mi sí ilé ìwòsàn. Ikú tí mo ń kó ní ilé ìwòsàn ni mo pàdé àwọn bàrà mi tó gbowó táwọn òdìgbò tó mi lọ. Wọ́n sì ní dandan àwọn gbowó àwọn. Wọ́n sì sẹ́yìn fún mi, ẹsẹ̀ sùúrù fún mi, wọ́n sálà àwọn gbowó àwọn. Èyí lọ́wọ́ mú mi láti fi lọ, mo fẹ́ ta mọ́tò mi. Ní wàá sọ fún mi pé arákùnrin kan bẹ ní àbáyédé tí mo ra mọ́tò. Nígbà tó di ọjọ́ kẹjọ oṣù kẹfà, mo wá arákùnrin yìí lọ, àmọ́ mo kà nílé. Ìgbà tí mo wá ń padà bọ̀ ni mo bọ́ olóyè láàárọ̀ mo ti ń pọ̀ ká kú. Mo wá òkú ní ojú sàánú. Bàbá yóò gbọ́dọ̀ kú báyìí, mo wá gbé sínú mọ́tò láti gbé lọ sí ilé ìwòsàn. Àfi bí mo ṣe rí àwọn ọlọ́pàá láàárọ̀ yìí tí wọ́n ní olóyè ti kú. Ẹ ṣàánú mi o. Èmi tí mo polóyè o. Ìsàwáyé, ìgbà tí olóyè ń pọ̀ kàkà kú, ǹjẹ́ ẹrẹ́ nìkan kan àbí ẹ kẹ́fín pé bóyá èèyàn kan. Pẹ́rẹ́pẹ́rẹ́ ìwọ̀n lẹ́yìn kankan. Ó bẹ̀ jẹ́ wà mí. Wọ́n ṣàánú olóyè mi. Anyway, ó lè kọ́. Mo lè kọ́ dáadáa. Ó sì lè kà dáadáa. Tí o bá lè ṣe mọ́ ti jó. Mo lè ṣe. Ọ̀yà gbà. Mo kà yín pọ̀ ní mo kan. Torí gbogbo tó sọ pátápátá látòkèdè lẹ́yìn ó wà kó síbẹ̀ yẹn ọ̀sán yẹn. Ìyá mi bẹ́rù mi. Ó ní bẹ́rù. Mi mọ̀ pé ní kọ́ bí wọ́n dé yìí. ìyẹ́wò ká lè wí tó Olúwa láṣẹ bó bá tilẹ̀ wù káyé gbógun tán. Sọ fún wa nípa ìjọṣepọ̀ tó wà láàrin ọ̀gbẹ́ni Adéwálé àti olóògbé. Kò sí nǹkan kan tó ń wọ́ọ̀tì láàrin àmọ́ wálé tẹ́lẹ̀. Incident tó ṣẹlẹ̀ sí ọkọ mi náà ló jẹ́ ká máa pọ̀ sí wálé bí n kò lọ ọkọ mi lọ́wọ́ nígbà tí ìdánilẹ́sẹ̀ ti Madam, kí ni ìdánilójú wípé ọ̀gbẹ́ni Adéwálé kì í ṣe kan lára àwọn ayákílà tí ó ṣekú pa ọkọ yín? Ẹ má sọ bẹ́ẹ̀ o, Wálé ò kì í ṣọmọ burúkú rárá. In fact, ọkọ mi sọ much about it fún mi lọ́sibítù. Ẹ pẹ̀lẹ́ báwo ló tún ṣe ń ṣe yín báyìí ẹ dẹ́rù bà mí ẹ pẹ̀lẹ́. Dádì ẹ̀sìn dédé ọlọ́run àfihàn láàfin ṣẹ̀dúgbọ́n. Ẹ pẹ̀lẹ́. Madam mo ti fẹ́ máa lọ rí. Àpòǹkú dókítà pè yín lẹ́ẹ̀kan kí ni wọ́n pè yín fún? Oṣù àlà kankan wọ́n kà bí orúkọ mi àǹdẹ̀ wọ́n tó gba ìdírẹ́sì mi oṣù àlà. Ẹ pẹ̀lẹ́ ṣe ẹ pẹ̀lẹ́ ṣe lọ. Màá tó wá wọ̀ yín wá lọ. Ìyá ọlọ́sàn. Ẹ pẹ̀lẹ́. Ìyá ọlọ́sàn. Mo wà lẹ́gbẹ̀ẹ́ yín. Ká dúpẹ́ lọ rẹ̀ gan. Ìjà tó lọ lè ṣe. Ọgbẹ́lọgbẹ́ rẹ̀ lára mi. Ọlọ́run ló máa san wọ́n lẹ́sàn-án. Tí ìbá ṣe lórí àsìkò tó fi gbé mi wáyé, ẹ̀mí mi ọ̀bá ti bọ́. Ẹ pẹ̀lẹ́. Ẹ̀mí yóò ní bọ́ o. Ẹ pẹ̀lẹ́ ṣe bọ́. Aláàánú ọmọ mi. Àánú mi ló ṣe
ìbá gbádùn ọmọ tí èèyàn ṣẹ̀ṣá fún. ẹ gbàgbé pẹ̀lú ògo náà wọ́n fi ọ́ láfíà. wọ́n. Ọlọ́run ní sinmi, kágbà fọ́lọ́run ní sinmi o, kágbà fọ́lọ́run ní sinmi, kádàrá ò ṣe kàn láì gbà, kágbà fọ́lọ́run ní sinmi, gbà kádàrá torí dá fún ọ, kádàrá ò ṣe kàn láì gbà, ẹni tó kọ kádàrá rẹ̀ tó lóhun lọ́gbọ́n, kódóró ló gbà padà ó mọ́ mi lójú, bá àyànmọ́ tó ní látọ̀run mọ́sámọ́sá. Àìtètè gbà ló mú wọn gbàṣẹ́ ó dájú tètè gbà kó má bà kúkú oró tóra yàn mọ́ tiwa ká tó wá sáyé tètè gbà ó. Àwọn tó bá gbọ́ tọmọ Ọlọ́run lọ́kàn tó ń képe àlàpẹ́kọ̀ Ọlọ́run gbà wọn tó sì nígbàgbọ́ pé ìyówù ká wí ìyówù ká lè wí tó Olúwa láṣẹ bó bá tilẹ̀ wù káyé gbógun tán ó pẹ́ ní ó lè yá wọn aborí ìṣòro adùn nígbẹ̀yìn ewúro adùn nígbẹ̀yìn ewúro adùn nígbẹ̀yìn ewúro adùn nígbẹ̀yìn ewúro adùn nígbẹ̀yìn ewúro. Kàgbà fọ́lọ́run ní sinmi o kàgbà fọ́lọ́run ní sinmi kádàrá ò ṣe kàn láì gbà kàgbà fọ́lọ́run ní sinmi. Ó dáa wò mọ́ lálejò tó bá yá mọ̀ sọ̀rọ̀ wa ó dàbọ̀ o mò ń gbọ́rọ̀ yín o. Madam ǹjẹ́ lè sọ fún wa kí ni àjọṣepọ̀ láàrin olóògbé Sẹ̀san àti ọkọ yín. Àṣepọ̀ tó wà láàrin ọkọ mi àti Chief Sẹ̀san ọ̀rẹ́ tímọ́tímọ́ ọmọ mọ̀ wọ́n sí bẹ́ẹ̀ ni kódà wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ nílé iṣẹ́ kan náà ni ọ̀rẹ́ wọn sì gbilẹ̀ débi wípé kò ṣeé fẹnu sọ. Madam ẹ ṣe nínú ọ̀rọ̀ yẹn ní ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọ́n ẹ jọ ǹjẹ́ gbogbo ìgbà tí wọ́n fi wà pọ̀ yẹn ǹjẹ́ gbọ́ ìjà kankan láàrin wọn. láàrin ọkọ mi àti Chief Sẹ̀san Ọlọ́run ọ̀jẹ́ rí látọdún tí mo ti fọ́kọ mi tí mo sì ti máa méjèèjì papọ̀ báyìí ọ̀rẹ́ àwọn méjèèjì bí ọ̀rẹ́ ahọ́n àtẹnu ni tí wọn ò jà níjọ́ kan. àbí o. Madam àwọn àtẹnu máa ń jà. Ẹ ṣeun gbogbo èrò ọkàn mi ni pé àwọn àtẹnu tí ń jà ǹjẹ́ ìrẹ́ nìkan bá wọn parí rẹ̀ rí àwọn méjèèjì fún ọmọ tí ń lọ láàrin wọn. ọ̀rẹ́ rí yẹn sọ. ọ̀rẹ́ tímọ́tímọ́ májì ẹ ṣe gan-an ni ẹ ṣe wọn abẹ́gbọ́n information kankan. ìbá àti sẹ́yìn náà ṣùgbọ́n kódà àtúnwò àwọn olórí iṣẹ́ gbọ́dọ̀ rẹ̀. torí ẹni tó bá pa ọ̀rẹ́ mi mo fẹ́ kẹ́ bá ń wá irú ẹni bẹ́ẹ̀ jáde màá bẹ́ẹ̀ rí i pé wọ́n pa òun náà nínú tó lọ́ba tó níjòyè. ó dá akẹ́ tó dé lórí ọ̀rọ̀ ìnìbéèrè tí ń bí mi. wọ́n bí ẹlẹ́rìí ọ̀rọ̀ kí ló wá fi ń dáhùn. mo ṣàlàyé fún wọn náà ni mo ní ọ̀rẹ́ tímọ́tímọ́ báyìí. ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wá o ọ̀rẹ́ ni wá. a ní nǹkan méjì tá à ń ṣe ní ọ́fíìsì ju gbogbo wàhálà pàṣẹ gbọ́dọ̀ mú ẹni tó ṣe irúṣẹ́ burúkú yẹn. in fact gbogbo iye tó bá yẹ kí n ná ẹ jẹ́ kí n gbọ́ kí n ná ká fi parí di ọ̀rọ̀ náà. má ṣe sọ àwọn ọ̀gá wa wọ́n ní kẹjọ yọjú sí àwọn pé àwọn fẹ́ rí yín. wọ́n ní kí n fojú kà wọ́n. mo dẹ̀ fẹ́ lọ sóde kan ní o ṣé tí n bá ń tòde yẹn bọ̀ kí n gba bẹ̀rẹ̀ má bọ̀. okay but at the same time chief ọ̀rọ̀ kan wà tí wọ́n fẹ́ rí fún kan tó ti pàtàkì gan ni. má ṣe rí there is a necessary information and very important ó crucial gan ló ṣe ní kẹ́ ẹ yọjú sí àwọn ṣóyè yín sìn tí ẹ bá dẹ̀ lè yọjú yẹn a lè execute gbogbo nǹkan tá a fẹ́ ṣe yẹn. ó mi pé kí n bá yín dé station sí ó bẹ̀tà. nígbà tí wọ́n sọ fún wọn ní information tó fẹ́ gbọ́ ẹ wo ẹ má pẹ́ o ẹ má pẹ́ o ṣe ọ̀pọ̀tọ̀ níbi tá a ní plan pa fẹ́ lọ. bá ń ṣe oúnjẹ lẹ̀. ó dáa ẹ rọra o.
bàbá tí ò kọ́ mọ̀. ìtàkùn tó ń tó ìmáwó lò. òun tẹ́ ní ní lọ bàbá. ṣẹ̀ṣẹ̀ ti lọ bàbá. bàbá àti gémù ẹ̀ dànù. bàbá làyè. bàbá mi lajẹ́. lọ́mà wọ́n wà bàbá ń tẹ́ ìkéré kan tí wọ́n fẹ́ fún yín sí. á dẹ̀ da fún wọn àwọn èèyàn mi wà. sẹ́rí ẹ tó bá gbé imú sí bàbá ọlọ́bì sí tí àrùkúra ní ké ní máa gé ní. ẹ̀dẹ̀ kí n gbóyún kí ẹ àṣẹ́bù. ṣìnàna tàbí iṣẹ́ ti bẹ̀rẹ̀ àníkẹ́ ọ̀bọ̀ tí kájọ máa bọ̀ báyìí sí. kí ló á bù? kò sí wàhálà ẹ̀bọ̀ wọ̀nyí. tó bẹ̀rẹ̀ láti wọ́n rọ̀ láti bá débẹ̀ mo fẹ́ gé orí mo fẹ́ lẹ̀jẹ̀ ajámọ́lẹ̀. ẹ̀dẹ̀kú ẹ̀yìn jọ̀kọ́ yìí ọlọ́run á di ìlú. kò wọ́pọ̀ nínú àwọn ènìyàn tó lè ṣerú nǹkan tẹ̀ ń ṣe ẹlòmíràn bí ọkọ ẹ̀ bá ti kú báyìí wàhálà àtọkọ ẹ̀ ní wọn bá káàkiri wọn àti ẹ̀mí wẹ̀yìn tí wọ́n ọmọ báyìí wò ẹ ṣe gan ọlọ́run àwa pẹ̀lú. ẹ ṣe àgbẹ̀kọ̀sà in fact ọkọ mi discuss so many things about Wale too and then tí mi bá dẹ̀ try láti lè yọ in fact ẹlẹ́dẹ̀ẹ́ gan lè dà fún mi ọmọ gidi lọmọ náà ìfẹ́ àwọn ọmọdé appreciate pé ohun tó ṣe. Sansa inspector Wálé pẹ̀lẹ́. ọ̀nà Wálé o orí ọkọ mi. Wálé o ní láti dúpẹ́ lọ́wọ́ màdámù yìí gidigidi nítorí pé àwọn ni ọlọ́run lò fún ẹ gẹ́gẹ́ bí gàrẹ́tìrà ẹ̀ torí pé tí o bá sí àwọn kò sẹ́ni kankan tó máa rí ìdí òdodo ó dẹ̀ lè bá rìn tí o bá sí irú màdámù yìí so kó dúpẹ́ lọ́wọ́ wọn gidigidi. torí tí wọ́n ń làmìlàkà láti yọ kó ọ̀hún ìṣòro. kó dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá ẹ̀ náà ipo ẹ wọ́n ṣàlàyé fún mi pé gbogbo ìgbà ló máa ń kírun wọ́n dẹ̀yìn nípa sísìn ọlọ́run so gbìyànjú dáadáa láti máa sin ọlọ́run yẹn dáadáa ọlọ́run adẹ́rìn ẹ̀ lọ́wọ́ ipo. release it. ìyàwó Wálé. ẹ ṣe o. ẹ ṣe kan máa dáadáa fún mi.
No, sir. No problem. Yeah, thank you. Ẹ̀gbọ́n mi, kí ni aláàbò lébi? Àwọn wo ló mọ̀ rí? Kírímínà ni gbogbo wọn. Àwọn náà pọkọ mi náà. Ẹ̀ẹ́dẹ̀ lè bọ́ ń bẹ̀. Ẹ̀gbọ́n sí náà. Wo wálé. Máa lọ kántà, máa lọ kántà. Ok, ayọ̀ tẹ̀lé wọn. Ọ̀ya, mú pẹ́pẹ́. Wọ́n ní ìbẹ̀. Wọ́n ti ẹ̀rù kéésì wọn. Mọ̀dá ẹ̀dọ̀ sáà ẹ̀ mọ̀ wá. Ẹ sáà sì bí. Mami, mo rí ẹ̀gbọ́n mi sínú ẹ̀mí lẹ́wọ̀n. Ọkọ mi tí mo rí nìyẹn o. Èyí tí mo rí nìyẹn o. Ogun yíyọ Ọlọ́run. Okun mi lọ́lọ́run okú oríire. Madam, mọ́mí ẹ̀gbọ́n mi tí mo rí ara wọn nìyẹn. Màmá, ẹ̀yin nìyá ọ̀daràn. Rárá, wọ́n kúrò wọn ni. Ọmọ yín ló kọ́kọ́ mi. Wọ́n wí bẹ́ẹ̀ ni. Ẹjọ́ torí Ọlọ́run, ẹ má fi kúnlẹ̀ pa mí o. Ẹjọ́ bẹ́ẹ̀ ṣe kọ́kọ́ mi, má pa mí. Ṣé wọ́n ti fọwọ́ sí tán? Wọ́n ti sáyẹn. Ẹ ṣé o. Mọ̀mọ́ rẹ̀ ń kọ́. Ó rẹ̀ wọ́n. Ọlọ́run kò lálàáfíà. Wọ́n bá ń sọ fún wọn pé tíṣínà kọ́ mi sí ìwé o. Ẹ mọ̀ dáadáa o. Ẹ mọ̀ dáadáa ẹ dákun. Ọba tó kó èmi lóyún wàhálà dákun. Gbogbo tẹ bá lè fi ràn mí lọ́wọ́. Ẹ dákun ẹ mọ̀ dáadáa o. Ilẹ̀ ò bá lè rí. Later in the day, ìrọ̀lẹ́ nìyẹn lè jẹ́. Thank you. Ṣọlá, sá, kí ló tún báwọn ènìyàn wá ṣe mí? Mo ní kí wọ́n kọ́ wá seek permission lọ́dọ̀ yín ni sà, mi lè ṣe nǹkan kan ní ẹ̀yìn. Okay, you are right, you are right, you are right. Ẹ̀yin ní ti ènìyàn lókùn tẹ́ fẹ́ fún pa jayé. No, sir. No, sir. Àpàyàn, sir. Ṣọlá, Chief Sẹ̀sán tó kún gan. Mo ń béèrè lọ́wọ́ yín ni. Tí mi ti ẹ̀lẹ́jọ́ gan bá ń sọ. Ṣọlá, sir. Charge them to court. Okay, sir. O dey make sure pé o monitor case yẹn to a logical conclusion. Okay, sir. Wọ́n àlè mọ́ bẹ́ẹ̀. Take them out of my office. Sọ̀rọ̀ kẹta. Sọ̀rọ̀. Adúnigbẹ̀yìn ewúro. Adúnigbẹ̀yìn ewúro. Adúnigbẹ̀yìn ewúro. Adúnigbẹ̀yìn ewúro. Ìyá Kúnlé. Mo ń bọ̀ o. Ọ̀sán kó wọ làwọn èèyàn ń dókòó pé. Nígbà tó ṣe ló wà wà pẹ̀lú mi o. Ẹ káàbọ̀. Mama. Yes, sir. Ẹ pẹ̀lẹ́. Ẹ ṣe ẹ̀kọ́ àmúlé lọ́wọ́. Ewu ni arábìnrin tó dókòó. Àfẹ́sọ́nà ìwádé ni. Lọ́jọ́ ìlànà kàmí o. Ọmọ ọ̀rọ̀ pọ̀. Ìyá Kúnlé ọ̀nà ń bẹ̀rẹ̀. Ṣé màmá ikú jókòó? Ìyàwó mi àsìkò àdúró ti wálé. Ṣé o? Àdúró ti wọ̀nà kò ní fi rú ẹ̀ gbà. Àmín. Nítorí pé oore tó ṣe ìdílé wa a lè gbàgbé ẹ̀ láéláé. Báwo o lè ṣe lọ kidnap ọkọ mi? Tó bá jẹ́ pé Wálé ò ràn lọ́wọ́ tàbí kó gbé lọ sí hospital, ọkọ mi ò ní ráyè ṣàlàyé gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ fún mi. Nípa bó ṣe ràn lọ́wọ́ ó ṣàlàyé fún mi. And then gbogbo ibi tó ní dúkìá sí pátápátá gbogbo ẹ̀ ló ṣàlàyé fún mi. Tó bá yẹ pọ́kọ mi yè ni tí ò kú, á mọ rírì oore tí Wálé ṣe fún wa. Bẹ́ẹ̀ kúkú tó kú náà a lè gbàgbé tó ṣe náà fún wa láéláé. Fún ìdí èyí lára àwọn nǹkan tó ṣàlàyé fún mi lọ hospital ó ní tó bá kù pé òun kú kí n máa lọ sí ìlú àwọn láti lọ mú àwọn properties ẹ̀ lọ́wọ́ níbẹ̀. Bẹ̀ẹ̀ níbí ó ní bàbá ọkọ mi ní kí ó fọwọ́ mú yẹn. Mi ò lè sọ mọ́ọ̀tì bá ti sọ. Tó ẹ má sọ̀rọ̀ ó fi tó bí bọ́ ni. Ọ̀rọ̀ púpọ̀ kí ẹ̀gbọ́n mi tó kú
ni ló ti fa gbogbo ogun tèmi lémi lọ́wọ́ gbogbo nǹkan jẹ́ dúkìá rẹ̀ tó jẹ́ dúkìá tèmi kó ti fẹ́lẹ́ lọ kó tó wá kú lọ́wọ́ sọ̀rọ̀ lẹ̀ ó ní gbogbo iléeṣẹ́ ọ̀hún pátá ó ní kí wálé ó ní kó máa jálákòóso rẹ̀ ó tún wá fi kún fún wa inú ilé ibi àwà yìí ó ní gẹ́rẹ́ tí ìyàwó mi ìyún obìnrin wọn tó bá ti kọjá lọ sí ìlú wa lọ́hùn ilé ìdí ti wálé. ṣé wálé kan náà. wálé yìí kan náà ń tó sọ fún àwọn òṣèlú mi wálé wa gbọ́ o ẹ̀gbọ́n mi wá tó ń la ẹ̀ka yé mi o wọ́n ní kó ọmọ yẹ òre ṣe gbogbo ẹni tó bá sunkún wọnú lẹ́yìn ẹ̀rín ni ojú ọmọ bá bòde mu. bẹ́ẹ̀ ni ọmọ mi lágbára. ó ní ọmọ sí ìrànlọ́wọ́ ọgbọ́ kankan làwọn afárádì tí o wọ́n tẹ́gbọ́n mi ní ìwé fún yín. kí ni mo wí fún yín. ẹ sí ojú òní tì gbogbo ohun tí aláìsí fi sílẹ̀ èyí tí ń mí èyí tí ò mí lóore rẹ̀ ọlọ́run ọba mójútó ẹ ṣé mo dúpẹ́ o ẹ má bàrà jẹ́ ìyá ọlọ́run ó wà pẹ̀lú mi. adúnigbẹ̀yìn ewúro adúnigbẹ̀yìn ewúro adúnigbẹ̀yìn ewúro adúnigbẹ̀yìn ewúro adúnigbẹ̀yìn ewúro kàgbà fọ́lọ́run ní sinmi kàgbà fọ́lọ́run ní sinmi kádàrá ò ṣe kàn láì gbà kàgbà fọ́lọ́run ní sinmi. Ìyá Àjọkẹ́ ṣéjà Ìyá Àjọkẹ́ ó sì dá mi lóhùn ṣé ò sí nǹkan ó gba arákùnrin ojú Ìyá Àjọkẹ́ kí ló dé mo ní o má kì mí mọ́ láyé láyé ẹ ṣáà ìjà ni ṣé mo tún kọjá àyè mi ní àbó ṣẹ̀ṣẹ̀ kọjá ń tà mí ní mọ́ kì mí mọ́. Ìyá Àjọkẹ́ mọ́ bínú bí n bá mọ̀ ni ṣebí ẹni tó bá mọ bí ọ̀rọ̀ ọjà sí ọ̀tọ̀ ọlọ́rọ̀ ni bí n bá mọ̀ ni ẹ má bá mi dá wọn lóhùn ẹ má dá wọn lóhùn o ẹ má bá mi dá wọn lóhùn o bí n bá mọ̀ ni wọ́n gbọ́rọ̀ rẹ jọ́ kìíní ọ̀rọ̀ rẹ mọ̀ ti ṣẹlẹ̀ àti kí náà ń jalè lóòótọ́ ṣé sí náà ń jalè. kí mọ̀ tẹ̀ tún ṣèyí o olówó kan tí wọ́n pa ń lù yìí tí gbogbo èèyàn mọ̀ pé wọ́n pa tán pariwo pé wọ́n pa àwọn jàǹdùkú tí wọ́n rè kó lórí ọ̀rọ̀ olówó yìí sínú wà nù wọn wàhálà yún ni mo mọ̀ ń bá ká o. o ti wá gbàgbọ́ ní ìsìn pé ọmọ rẹ̀ ń jalè. owó mò ń wá báyìí owó mò ń wá ọlọ́run bò láṣìírí ṣé tó wù ú. Ìyá Àjọkẹ́ bó tiẹ̀ ṣe gbẹ̀rún márùn-ún ò lè rí yá mi. ọmọ fọ̀ṣẹ́ lójú o ebi jojúmọ́ lòun mọ kọjá ní ṣé bí lẹ̀ ṣe é gbẹ̀rẹ̀ kọ̀sọ́jà àwọn ọjà tí mò ń tà yìí mò ń tà ká lọ́tún mò ń tà ká lósì ìgbà kọ̀sọ́jà ó dà ọlọ́run ọkọ̀ ṣé o àmì o ìyá sínà. ọwọ́ kan ni wọ́n ṣe olówó kan bẹ́ẹ̀ ń lu ìní ìsìn òkìkí rẹ̀ kàn kódà ọ̀rọ̀ ọjà tí mò ń sọ fún ọ ọ̀dọ̀ rẹ̀ mọ̀mọ́ ti gbowó tí mọ̀mọ́ fi ń tajà ní ìsìn tẹ́ ẹ bá dénú ilé rẹ̀ bẹ́rẹ̀ ò ṣe pitì rèé bí ti ń fẹ́lẹ̀ ní ọmọ fẹ́lẹ̀ ní ọmọ fẹ́lẹ̀ ní ọmọ. ṣówó náà ní ha. owó ní ha. mo jẹ́ kí èmi náà rí tèmi ṣe. ó rí tí ẹ ṣe ìrànlọ́wọ́ tí wàá ṣe fún ọ ni pé yóò wù mí kí wọ́n náà débẹ̀ àmọ́ mọ̀ wàá pè lẹ́gbẹ̀rún márùn. owó tí mò ń wá kì í ṣe gbẹ̀rún márùn-ún owó ńlá ni mò ń wá. ọ̀rọ̀ ẹgbẹ̀rún márùn-ún. mánà tán àwòrò odù mánà tán sọ pé katapila ló ti bọ́ọ̀lẹ̀. mọ̀mọ́ katapila. ọmọ bẹ̀. mọ̀mọ́ bẹ̀. orí títí eléyìí tọ́yà lọ́wọ́ ọ̀tún báyìí tọ́ lọ sálẹ̀ ibẹ̀ ni ó máa tọ̀ lọ tó o bá ti rìn sálẹ̀ gẹ̀rẹ́ báyìí ìbàdàn mi ké pélé aláàánú ló lọ. ọ̀lọ́pọ̀ lọ dé ọmọ ò ní dààmú lórí ọmọ o ṣé o. mọ́mọ́ yìí ló jẹ. ó ọkọ mi. mọ́mọ́ yẹn ṣẹ́ńtẹ̀ máa ń sànú àdùdá rárá tọ̀ ọmọdé àgbàlagbà wọn àpò àyẹ̀ ládùúgbò yìí ìbá tí máa sànú ẹsẹ̀ mi tẹ̀gbẹ́rún kẹtẹ́ sọ yẹn. ó làlùbárí ká èmi ọ̀sánú rẹ
èmi fẹ́ kó rè sẹ́lẹ́yà níbi tí mo ní ọ lọ ni kìí ṣe pé yóò rí tọrọ gbà ń bẹ́ẹ̀ ó rè sẹ̀sìn bẹ́ẹ̀ tèmi ọ̀sánú rẹ̀ kìí ṣe èèyàn rè ta ni ọ̀sánú ẹ̀. tí ọmọ bá tó tún dẹrú ní orí tó bàtà tó tún dọ̀lọ́rọ̀ tí ọmọ. ẹ ti lọ tí. mi ti lọ sá. mo pinlẹ̀ wá rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ sá. ẹbẹ̀ tí wọ́n ti rán ẹ̀fẹ́ sí sá. wọ́n jíṣẹ́ fún wa wọ́n ti fún mi ní nǹkan sí ẹnu kan fún mi fún mi ní 1,000 naira. ṣùgbọ́n mo pinlẹ̀ wá rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹjọ́ sá mo fẹ́ sanwó sukú àwọn ọmọ. àìlólówó yẹn. 4,300. wọ́n dẹ̀ fún yín ní 1,000 naira lẹ́ẹ̀kan. ṣàwọ́ kó 3,000 Sergeant, mo ti fẹ́ rí ọ̀gá tẹ́lẹ̀ ṣé kò lè láti bá mi ṣe ètò kí wọ́n bá mi bá àwọn ọlọ́pàá tí ń sọ ilé iṣẹ́ mi ọ̀gá mi ò gbá ní sẹ́yìn náà máa pé ìlú ilé ìgbòrò gbàgbé rẹ̀. àwọn ìkéré ni a ṣiṣẹ́ lórí ẹ̀. ẹ ṣe ẹ kú jókòó. ṣé ẹ ti wá nǹkan jẹ. àti jẹ wọ́n dàbí kókó díẹ̀ ká. ẹ bá sọ̀rọ̀ nílẹ̀ wa. àní amọ̀dàlá mu. ọjọ́ sọ ni pé mo máa ṣètò máa gbé owó mọ́tò yẹn wá sí. ṣé ọmọ ẹ̀sà mi tó bá ti rẹ̀ ẹ̀ dọ́kítà yìí ká máa. rárá sá o yẹ́sà. ọ̀kan báyìí ni ẹjọ́ sí ayé ọ̀gá náà ẹ̀ ọ̀kan. ẹ dákun ló ti bò. àmì o àmì o. ẹ má tí ì lọ jù tó bá ṣe pé ẹpẹ lẹ́yìn kẹ tó débi àbá ti pé àmọ́ Ọlọ́run ti bá yín ṣe nǹkan yín dùn wọ́n fẹ́ẹ́ pé olórí orí la máa ń pín. ìjà àjà àjàbọ̀ bá ti. ẹ̀yin jọmọ ẹgbẹ yanjú rẹ. ẹ̀yin náà lẹ́ẹ̀bàá pín. tó ìyá wa ẹ bọ́ pé ẹja méjì láàrin wa ẹ gbà èyí náà yanjú rẹ lónìí ẹ yanjú rẹ. tí dàpọ̀ fúra tán lẹ̀ ẹ̀ ní bá wọn lẹ́kọ̀ọ́. kẹ́ni owó ẹnì kọ̀ọ̀kan mọ iye lẹ́yìn lọ́jọ́ mi tó bá sì jẹ́ nìkan lọ́wọ́ bí ẹnìkan ní ọmọ ìgbé lọ. ẹ̀pin dáadáa ló lè sọ̀rọ̀ ìsọ̀rọ̀. lórí òjò orí lọ.
ọ̀yà ìdílé àwọn ìyàwó ìdílé nígbà orí òjòrí. ẹ̀yanjú yòókù ẹ̀yanjú kìíní yòókù. mo ti ṣàlàyé ara mi gbà mọ́ mo ti ṣàlàyé àgbè dáhùn ẹ̀sìn ìrọ̀lọ́ àní tí dààmú fi tán ẹ̀kọ́ ọmọ ní ká ní. mọ̀mọ́ ẹ̀wọ̀n mọ̀ sọ̀kún sí bí ìjà rẹ̀. mo mọ̀ sọ bí mo ṣe rí. ẹ dákun ìyá yín tí ń ṣe yín ní í ṣe mí náà ní tó sì gbé yín dé ló gbé mi náà dé. ẹ pé kínní. ó jura wọn náà. ẹ dákun ẹ pé kínní. ìjà rẹ̀. ṣé n tí àwọn sọ ní ṣe ni pé àwọn ò lè pé kínní ìlú ìjọ rí. ọmọ tí fi ṣe ní. ẹ pé kínní. ọkọ yìí wò. ẹ̀yin náà pé wọn lásìkò àbẹ̀wò náà lẹ́yìn náà ń bá yín. ẹ wò mama sẹ́ni tí mo bá fi left dá ní báyìí. àní ó ní òun náà. ẹ dákun ẹ ṣe mọ ìyá kíní tí wọn máa gbé wáyé tí wọn gbé fún wa la ní kí ìyá ọpin ló bá lónìí kan lòun ó gbèrè dé lọ́ba ra kàkà mọ́. irọ́ ọ̀dà kò yẹ kí ọmọ purọ́ òun ọ̀rá káká mọ̀ kálukú ti gbá tiẹ̀. ṣé ni wọ́n á jẹ́ ọmọ rẹ̀ yóò yà. mo ní mo ti fún ọ díẹ̀ díẹ̀. ṣé ń gbọ́ ṣé ń ṣe bí ẹni ọkẹ́ yẹ wálé òun. ó tó ọ farabalẹ̀ farabalẹ̀ màmá bí ṣe fún wọn nìyẹn ìsọ̀rí ẹnì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá ṣe gbé wá ẹ pín ní orí òdòrí. ojoojúmọ́ náà wọ́n wá ẹgbẹ́ wọ́ọ̀lì rí. orí òdòrí ẹ pín ìjà wọ́n fi ń sàgbà lónìí nù ẹ pín lórí òdòrí fún ìkọ̀ọ̀kan ẹ fẹ́ gbọ́ kankan kan wọn. nígbà èdè bíi bá wí fún yín a níbẹ̀ bá wá lọ́lẹ̀ ẹ̀ tún gbà mí sí. àyẹ̀kọ́ máa lọ sí ìyẹn sókè ẹ̀sọ́ nígbà tí ń ṣe ẹ wálé mọ̀ ń ti láti bí ṣíṣe ṣe nìyẹn. Mọ́mí ni mi ò wé dáadáa. ó yẹ kó wé dáadáa. ìka ìsáwọlé gbogbo àwọn ẹ̀wọ̀n fún lọ́wọ́ sọ́dọ̀ wọn tó ti ń jà. ìjà bọ̀ ìka orí ìjà mọ́ àwọn wájú. ẹja máa sùn. kí ló fẹ́ fàjà wọn náà. kí ni gbogbo eléyìí báyìí o. wọ́n ti bá yín bí ẹ̀ sẹ́lẹ̀. kí ló wá fa gbogbo àgbẹ̀ eléyìí tẹ̀ ń pa báyìí o. màmá gbowó lẹ̀ ni. gbogbo lẹ̀ Déwálé ṣé màmá nìkan ló gbowó fún ni. màmá bíi ti bá o wọ́n ní gbowó fún. kí ló wá dé. ẹ fẹ́ bara jẹ́ lọ́dọ̀ mi ẹ̀. nígbà tí wọ́n yìí ojú ẹ̀ lẹ́ẹ̀kan. màmá gbowó náà lẹ̀ ni. màmá ẹ̀dẹ̀ gbowó sílẹ̀ fáwọn tó kù kẹjẹ fẹ́ pín. àbáyá màmá. ẹ dákun ẹ mọ̀ ní dákun ẹ dákun. mami. ìyá ṣínà ọlọ́run ò jẹ́ ọlọ́run ò jẹ́. sọ́wọ́ ilẹ̀ ẹgbà ẹja sọ. wọ́n ní ṣé ọlọ́run ìyanu ni ilé Adéwálé ní ilé tọ́lọ́run jogún f'Adéwálé ibẹ̀ ló wá láti wá tọrọ. ayé mi o. ló fẹ́ kó sí. kábíyèsí o mo kí yín o ẹ̀yin ìlú gẹ́gẹ́ bí gbogbo yín ṣe mọ̀ Fádéwálé ni ọba bẹ́ẹ̀ ni àìsí ìbínú orí ká fi fìlà dédi
gbogbo yín sáàmù pábúrò mi ni ṣùgbọ́n orí àpèsè ló gbé wáyé mo sì fẹ́ kí gbogbo wa mọ̀ pèsè kábíyèsí o. kábíyèsí o. ẹ̀yin ìlú mòye ó kì í o àsìkò tèmi yóò tù yín lá ẹ wù mí ní ròhùn gbé sọnà bí ó sì bí ọmọ èmi èso ọ̀rọ̀ bá o ilẹ̀kùn mi sì sílẹ̀ nígbàkúgbà bẹ́ẹ̀ bá fẹ́ rí mi ẹ̀ wọlé tọ̀ mí láti. tí wọ́n lu wá lò lórí àpèsè báyìí. wò ó ìyá ṣínà bó ṣe yẹ kó rí nìyẹn wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run kan kò ní lọ láìṣẹ. ó yá àpò owó yẹn rẹ̀. Bàtà tó tún dọ̀lọ́rọ̀ Adéwálé jìyà ó sì ṣoríire Adéwálé jìyà ó sì ti ríṣe ẹ̀yin ẹ̀dá ẹ̀ máa rà ròpin o ẹ̀dá ayé ròyàn pín o Olúwa ó ṣe ẹ̀dá kan kò lè mọ̀ ẹ̀yin ẹ̀dá ẹ̀ máa rà ròpin o. Ti rọ́mọ bàtà tún dẹrú rí mo rí sọ bàtà tó tún dọ̀lọ́rọ̀ mo ti rọ́mọ bàtà tún dẹrú rí mo rí sọ bàtà tó tún dọ̀lọ́rọ̀ Adéwálé jìyà ó sì ṣoríire Adéwálé jìyà ó sì ti ríṣe ẹ̀yin ẹ̀dá ẹ̀ máa rà ròpin o ẹ̀dá ayé ròyàn pín o Olúwa ó ṣe ẹ̀dá kan kò lè mọ̀ ẹ̀yin ẹ̀dá ẹ̀ máa rà ròpin o. Mo ti rọ́mọ bàtà tún dẹrú rí mo rí sọ bàtà tó tún dọ̀lọ́rọ̀ mo ti rọ́mọ bàtà tún dẹrú rí mo rí sọ bàtà tó tún dọ̀lọ́rọ̀ Adéwálé jìyà ó sì ṣoríire Adéwálé jìyà ó sì ti ríṣe ẹ̀yin